àmọ́ mo ti ṣèbàrẹ̀ ìdùnnàrí ọba tó láyé. mo ti ṣèbà gbogbo àgbà tí ń bẹ níwájú mi òdodo ni. mo ṣèbàrà wọn rìyá mi ọ̀pá kérò làdé akérò aláró. wọ́n ní kán fọwọ́ tèmi wọ mí o. torí rọ̀wọ̀ ní kókó la fi ń wọgi. ọwọ́ rorìṣà la fi ń wọra fín. ẹnìkan kì í bá ìdálẹ́rìn eṣinṣin. àkíbá ìdá lọ́rùn eṣinṣin ó ṣèwọ̀. ẹnìkan kì í bá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ pàdé lẹ́sẹ̀ eṣinṣin láyé. àní wọ́n lọ bára wọn pọ̀rọ̀ jàre o. wọ́n ní wọ́n fẹ́ bàtẹ̀yẹra gbẹjẹ́. wọ́n ṣèṣì wọ́n lọ kìí ẹyẹ agbèbárò. kàkà fìtẹ̀yẹra gbé bàtẹ̀ ṣe ló tún dára sí i. wọ́n lọ bára wọn pọ̀. wọ́n ní wọ́n fẹ́ bàtí ẹyẹ àgbẹ̀jẹ́. wọ́n lọ ṣèṣì ìyẹ́rà ní kò bó sùn. kàkà kí ẹyẹra ó bàjẹ́ ṣe ló tún dára sí i. àní wọ́n ní wọ́n fẹ́ bá tó dídẹ rẹ́ mọ́ pé jẹ́ o. wọ́n lọ ṣèṣì yẹ̀rù dídẹ rẹ́ gbogbo. kàkà kí dídẹ rẹ́ bàjẹ́ ṣe ló tún dára sílẹ̀ lójú ayé bí. àní wọ́n ní wọ́n fẹ́ bàtẹ̀yẹ lékelèké jẹ́. wọ́n lọ kí ẹ̀bẹ̀ fún o. kàkà kí ẹyẹ lékelèké bàjẹ́ ṣe ló tún dára sí i. ẹ ṣì biribiri dábọ̀ mi o. iwájú lọ́lọ́kọ̀ yín wà mí lọ. ẹ̀yìn lọ́lọ́kọ̀ yín wà mí lọ. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ yẹ o. wọ́n ní kí n má ṣiṣẹ́ kan mo ṣiṣẹ́ kan wọ́n bá mi wí rárá. wọ́n ní kí n má tọ́ sáàlà mo tọ́ sáàlà wọ́n bá mi wí rárá. wọ́n ní kí n má fi tó dẹnu tí mo fi rù tí wọ́n bá mi wí rárá. àkéké ló ní kan má torí mi dé àjà ló ní kan má torí mi jà. ẹ ṣì biribiri dábọ̀ mi o. iwájú lọ́lọ́kọ̀ yín wà mí lọ. bẹ́ẹ̀ lọ́lọ́kọ̀ mi wà mí lọ. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ yẹ o. ẹ̀yin bọ́dúndáyé bá a ṣẹ̀dá ìbẹ̀lẹ́dùmarè ọba ọ̀gá ògo ibà. ǹjẹ́ onílé akágbò ká tó wọlé bòdì àlá kágbò fóṣù. ajá òṣùpá ni wọ́n lé ní abodè fọlọ́run ọba ọba ọlọ́wọ́ gbọgbọrọ bá mi àgbà kábíyèsí Elédùmarè.
ọba lánàá ọba lẹ́ni ọba títí aráyé àdìpẹ̀kún àdìbàjẹ́ ọba alábẹ́nú àṣàṣì ọba tó mọ ogun tó sì lè ṣe gbogbo ọba mi àṣẹ yóò wọ ọba oníṣẹ́ àrà ọba oníṣẹ́ ìyanu gbẹngbẹlẹkú dábì òwú ẹkùn ọkọ àwọn ṣìkàṣìkà kábíyèsí elédùmarè ìbà yín lè ní àwọlé àgbòdò balẹ̀nù mi ọkọ̀ bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba tó pa wá lánàá tó tún jígbọ́ asímọ̀lẹ́ àlàyé lónìí adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba tó ń gbébi mímọ́ tó ń wọ mímọ́ tó ń fi mímọ́ ṣaṣọ bora kábíyèsí rẹ̀ ọlọ́run adúpẹ́ o àdúbà yín lónìí bàbá ẹ̀jẹ̀ ojú wa ṣe ọba tó pa wá lánàá tó tún jígbọ́ asímọ̀lẹ́ àlàyé. ìbá gbogbo ẹ̀yin ọ̀dọ́kùnrin èèyàn pátápátá gbogbo ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi ìbá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀dùmarè kàkóso ayé lọ́wọ́ pátápátá ìbá ẹ̀yin àlèlúlà mọ́ wàrà sàǹtùlà ń bi ayé ìbá ẹ̀yin wòlíì ńláńláńlá ìbá àwọn ẹlẹ́sìn kan àbáláyé ìṣẹ̀ṣe làgbà ìbá bàbá mi ìbá ìyá mi ẹ̀yin lẹ́ni àmì lóbìtẹ́ sẹ̀mí wálé ayé ìyá ọmọ ní gbọmọ rùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà bàbá o epo ìbá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú pátápátá ìbá gbogbo ẹ̀yin pèdèpèdè ẹ̀yin aṣíwájú wa ẹ̀yin tá a jọ jákẹgbẹ́ àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ìbá yín àṣìbá ẹ jẹ́ kó ṣe. Kùrùkẹrẹ ó dilé aláwo kùrùkẹrẹ ó dilé oníṣègùn ògùn yóò ràn wá o ẹ má wulẹ̀ sáré ká. Ǹjẹ́ tí ẹ bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ibi yòówù tí ẹ bá ti ń gbọ́ wa ibi yòówù tí afẹ́fẹ́ ètò ẹ bá ń tàn kálẹ̀ dé akín lè ní ẹ̀lẹ́bẹ̀rún o ẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀bẹ̀rún akín tẹ̀sọ́tẹ̀sọ́ akín tológun jẹ́ àwọlé agbóró lẹ́nìí o akí gbogbo ẹ̀yin ọ̀tọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà pátápátá gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà ẹ̀kú àmójúbà wa ẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí àkú fàájì òpin ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni o. Ǹjẹ́ tí ẹ bá ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò lẹ́wà tiwantiwa mi tìtì. Èyí tó sọ̀kalẹ̀ sílùú London bí. Ilé iṣẹ́ alára àgbàyídá amóhùnbúgbẹ̀mù tó wà ní ìlú London bí. Ilé iṣẹ́ tá a ti ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe. Ilé iṣẹ́ tó jẹ́ pé àrà lọ́tún àrà ọ̀tún ní gbogbo ètò tó ń wá tó ń dé sí etígbọ̀n tó ń jáde láti ilé iṣẹ́ yìí ẹ má fòjòkòjò tèmi bá tó délé mi jẹ́ ọmọ àyàn lóṣù ẹ̀rú lèmi ọlọ́fàmọ́jọ lálọ́mọ ọmọ àbísíjó kan èmi lọ́mọ oníràbíjọ olókè méjì takọtabo lórí agbọ́ ọmọ ọ̀kan ìlú kan àwọn ọlọ́mọ òkè kan gàgàrà tí borí ilẹ̀ ẹlẹ̀ epo lẹ́nìí àdúgbò ọlọ́dọ̀ Ọlọ́run ààyè wà àsìkò wà ẹnìkejì mi ní orí ètò náà ìyàwó mi lórí ètò yìí ó ti darapọ̀ mọ́ mi lénìí ìyá Adéńládé ọ̀dàpọ̀ ẹ̀fọ́ ara lè ọ̀jẹ̀ wọn gbọ́. Orúkọ mi ò yí padà kò fòrò ọlá lórúkọ tèmi eré olúwa ọmọ Ládìlóyè èmi lọmọ òpóró mo kọ ọmọ rẹ̀ láṣẹ ìpóró kò bí kẹtẹ yóò jáde gbogbo wọn èmi lọmọ tagbáta ọmọ ọlẹkọrọ lọba ibẹ̀ mo ti wá Ẹ̀gbá ni mí Ẹ̀gbá ọmọ oníṣàbí Ẹ̀gbá àgbègbè àkàlà níbi tí Jésù Kristi ti wá ibẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin ọmọ Olúmọ. Àwa rèé. Ẹ̀yin ọmọ Olúmọ. Bá wa. Àwa ẹgbà ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. Bẹ́ẹ̀ ni ibẹ̀ Jésù Kristi ti ṣẹ̀ wá. Tó sanwó ojú tó ń ń san mọ́ wò ni. mọ́ tiẹ̀ san mọ́ tiẹ̀ wúlẹ̀ san. ń tiẹ̀ san torí ìwọ̀n fẹ́ kí nǹkan fi máa jókòó máa sọ̀rọ̀ sí ní gbogbo ayá. ń sọ owó wà. ọ̀dà ètò wa tí ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́ tó máa ń dé sí etí gbọ̀nyìn gbogbo ìgbà láti iléeṣẹ́ wa ń bì ó náà ní èní ọjọ́ àbámẹ́ta
lónìí ọjọ́ sátidé tó máa dé sí etí gbọ̀ yín láti iléeṣẹ́ wa bí òun náà ni ètò yín ètò wa ètò pàtàkì ni ètò láwùjọ wa ètò láwùjọ àwọn ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ odù tó dá wà àwa ọmọlúàbí torí pé ìran Yorùbá ọmọlúàbí ni wá ètò yìí náà ni a máa mú wá ní gbogbo ọjọ́ mẹ́jọ láti iléeṣẹ́ wa bí àní láti máa ṣíra wa létí gbogbo àwọn kò tọ́ láwùjọ wa àti àwọn èyí tó tọ́ tó yẹ ká àmọ́ àránra wa létí ìrántí ni nítorí pé nítorí ìgbàgbé òun ìrántí ṣe wà òun náà ni ètò yìí wà fún ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ tí wọ́n gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ní orí ètò pátápátá gbogbo yín la kí lólódì kan gbogbo ẹ̀ tí ẹ ti darapọ̀ mọ́ wa Alma Iyuma òṣèǹgbọ̀n èèyàn mi Asela Adisa Jawara ẹ káàbọ̀ sórí ètò yìí àbúrò mi dáadáa nu àfijó olórin ni tí orin dáńtọ́ lẹ́nu ẹ̀ ìlú Èkó ló fi ṣe ibùgbé wàràfà náà mọ́kànlá àléyà káàs Haruna Ìṣọ̀lá ọmọ Ìjàsí elélèmélè ọmọ olórin rèé o ọmọ olórin rèé o ẹ̀fúrin àti ìlú yẹ́sí o. ẹ̀yà àmọ́ ọjọ́ ẹ̀ sì sanwó orin o. ẹ ṣeun gan aláàjì wa tí ẹ dàpọ̀ mọ́ wa ní orí ètò Alhaji Kazeem Haruna Ìṣọ̀lá ọmọ bàbá wa olóògbé Haruna Ìṣọ̀lá kọ́lọ̀n kó délẹ̀ fún ẹni rẹ̀ gàmbàrí jẹ́ díẹ̀ lórí ìkẹyìn tó pọ̀ Golden Song wọn darapọ̀ mọ́ wa ní orí ètò Adéṣọlá Adéyẹyè bàbánu tó á lè bàbá káàdì ẹ̀sán òṣèlú gan láti ìlú Èkó lọ́nà àwọn náà ti darapọ̀ mọ́ wa Ọmọlára Adéọlá Àjàdí ẹ ṣeun gan ẹ káàbọ̀ sórí ètò ẹnjìnìà Àlé láti ìlú sídìí lọ́hùn èèyàn mi dáadáa ẹ kú ọjọ́ mẹ́ta o ara ò lé bí ṣẹ̀gbọ́n ò lé akúfàájì òpin ọ̀sẹ̀ Sísì Olú àwọn náà darapọ̀ mọ́ wa bàbá wa Adé Ọ̀tọ̀lówó ọmọ wọn ní olódò ọba ọmọ atẹnigbọrẹ ìwọ nílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́kọ́rọ́ ẹ̀rọ ńláńlá owó ńláńlá wọ́n fi délé nǹkan tó olúwo lé ẹ ṣeun gan bàbá wa mo dúpẹ́ Rachel wọ́n darapọ̀ mọ́ wa ní orí ètò Simeon Adétúnjí ìlú bàbá lò ayé làbówó nù ọmọ ayé làbówó ẹ ṣeun bàbá mi Adé Ọ̀tọ̀lówó wọ́n ti kọ́ wa ní orí ètò ẹkú ètò àṣà wa ò ní parẹ́ o iléeṣẹ́ wa ò ní jóná láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan bàbá wa Adé Ọ̀tọ̀lówó àjídàrúmọ̀jẹ́ agbákí níní ọlá Adébọ́lá ọ̀nà ìdàpọ̀ máa ní orí ètò ẹ káàbọ̀ sí orí ètò Ambassador David Kẹ́hìndé Yankinu àmọ̀ràn sí Yankinu èèyàn mi dáadáa Yanki lọ́mọ ẹ ṣe tẹ́ dàpọ̀ máa ní orí ètò orí ọlá ọlọ́tọ̀ ọbrọ̀m ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Team Connection ọba orin káfàtà tí ó lè gbé. ó ṣe èèyàn mi àfijù pèdèpèdè lé ọ̀hún náà àfijù olórin ni àfijù pèdèpèdè ni ohun wa ò ní kan lágbára Elédùmarè ẹ ṣeun tẹ́ dàpọ̀ máa ní orí ètò Àríyọ̀ James Adéríbigbé ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò ìbáraẹnisọ láwùjọ wa náà ní ètò yìí láwùjọ wa òfó jáwọn àti lọ́dọ̀ mi bí ẹni Ọlábákìrì àbúrò mi tó dáa káàbọ̀ sórí ètò Búkì Akínbòsílírè sísá mi tó dáa ẹ káàbọ̀ sórí ètò ẹkú gbogbo ìgbà iná láti ìlú Amẹ́ríkà lọ́hùn Ẹkúndayọ̀ ó ṣé o bàbá mi Ọ̀túnba Samuel Mustapha mo gbọ́dọ̀ gbọ́wọ́ méjì sókè ọwọ́ méjì fún yín sà ẹ káàbọ̀ sórí ètò sà ẹkú gbogbo ìgbà wa. Ani Àdìsá ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Ọmọyalé ó Bọ́lájí ẹ ṣeun ìròyìn ayọ̀ Adélọ́wọ̀ Babáwálé ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò jẹ́ bá ṣe ń sọ lọ fún ẹ̀ tí ẹ kàn ń gbọ́ ètò wa fún ìgbà àkọ́kọ́ ètò yìí láwùjọ wa ni láwùjọ àwa ọmọ Yorùbá gbogbo àwọn nǹkan tí ó jẹ́ bí àléébù tó lè máa fa ẹ̀gbin ìwọ̀sí ìdọ̀tí bá ẹ̀yà Yorùbá gbogbo ẹ̀ ní àyànnà náà ní orí ètò tá a máa mú wá ní ọ̀kọ̀ọ̀kan a máa ń ṣe bí ẹ̀fẹ̀ bí àwàdà ẹ̀rí lórí ètò bá ṣe wọlé kodo báyìí tá a wà lórí ètò tẹ̀ ń wò báyìí bàbá Adémiládé ni ó kọ tèmi lórí ètò yìí ìyá Adémiládé náà ní lórí ètò ìyàwó mi ní lórí ètò àárín wákàtí kààbọ̀ náà là á fi sọkọ láyà ara wa ejù bẹ́ẹ̀ náà lọ
ìyá Adémiládé nìyí lórí ètò láwùjọ wa bẹ́ẹ̀ ni bàbá Adémiládé lèmi lórí ètò láwùjọ wa ìjẹta bá ti bẹ̀rẹ̀ ètò ní ti kú bá Túndé nù mo ti di bàbá Adémiládé tọ́nà bá ti bẹ̀rẹ̀ ètò òfò náà ti kó nkòfò ìyá Adémiládé ló fẹ́ mọ̀ pé ní orí ètò àmọ́ mẹ́tò wa bí àwàdà bí ẹ̀fẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ni láwùjọ wa ni láàrin ọ̀rẹ́ níbi iṣẹ́ ní ilé ìjọsìn gbogbo láàrin ẹgbẹ́ láàrin ọgbà wa ní community wa gbogbo àjọ wa gbogbo àwọn ọ̀wà tá a bá rí pé ó lè kálẹ̀ bù ó lè kó dọ̀tí ó lè kẹ́gbin ó lè kó wọ̀ sí bá ìran Yorùbá àmọ́ mú wa lórí ètò àfi ṣe bí ìṣítí ni àfi sọ̀rọ̀ sẹ́nikẹ́ni láti máa pàkíyèsí ara pé irú wà báyìí mọ̀dá ẹja àwọ̀wọ́ ẹ̀bọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wà tá a bá rí kó dáa kó lè gbé ọkọ̀ wa lárugẹ tó lè mú kí ìran Yorùbá kó tún tó jẹ́ àtẹ́wọ́gbà fún gbogbo mùtúmùwà láwùjọ àmọ́ mú wa náà pé ẹ̀rí àwọn wà báyìí wà tó mọ̀dá mọ̀ ní ìkẹ́jẹ́ àtẹ̀pẹ̀lẹ́mọ́ kámọ́ bá lọ. Akínyẹ̀wò ilé ẹ̀kan sí bẹ́ẹ̀ náà lórí ètò à ń polongo náà à ń wá ẹ̀yin onígbọ̀wọ́ ní orí ètò tó pé ètò ṣe pàtàkì púpọ̀ ẹ bá wa dòwò pọ̀ ẹ wá polówó ara yín béèrè tí ẹ ṣe pé ẹ fẹ́ fún wa lówó pé ókè a fi ń gbé ètò yín lárugẹ pé ẹ kàn fẹ́ máa polówó ara yín lórí ètò yín ni owó díẹ̀ owó náà ni ìsúntẹ́rẹ́ ní dìbú. bẹ́ẹ̀ ni òun ni o kì í ṣe owó nìkan láti ìlú Nàìjíríà náà ẹgbẹ́ polówó yín wá ẹjá bá yín polówó ká bá ẹ bá a dòwò. bẹ́ẹ̀ ni ìpolówó làgùn mú o. bẹ́ẹ̀ ni ká fi tiwa gbé ti lárugẹ kẹ́yìn náà fi tiyín gbé tiwa lárugẹ kí ètò kó lè máa lọ garaga lè yí wọnú ara wọn. ètò tá à ń rọgbọ́n kọ́ ń bẹ̀ ni ètò tí à ń rí oríṣiríṣi ìmọ̀ràn tá à ń rí gbọ́ tá à ń pàkẹ́ àwa gan tá à ń ṣètò yìí àwọn ọgbọ́n la máa kọ́ gbà mí nígbà máa sọ òótọ́ mọ̀ ní owó ìbí náà mọ̀ lálẹ́ ebú ìdára a sì gbìyànjú. oníkálùkù má ṣe bíi pé èèyàn kan là ń bá wí ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá ta bá tó túbẹ̀ sí i. káwùjọ wa kó lè dáa ni ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń bó ṣe rí yìí ìgbà kan wà tó pé à ń kí mo rántí torí pé láti Ọlọ́run láti 2004 lèmi ti bẹ̀rẹ̀ ní polongo lórí rédíò bí mo ti ń ṣètò lórí rédíò bí mo bẹ̀rẹ̀ láti kí ló kọ rédíò wa tó kọ́kọ́ wà ń gbà yẹn màá rántí ti báyìí tán kó tó di pé mo bọ́ sí ti iléeṣẹ́ alàgbà kúkà Dr. Kuka Empower mo bẹ̀rẹ̀ láti Empower kó tó di pé mo dapò mọ́ Surprise Radio títí kó tó di pé àtúndébí náà láti gba inú ẹ̀fà ni pé láti máa ń polongo lórí pé ẹjẹ́ á tọ́jú àwọn ọmọ wa ẹjẹ́ á tọ́ àwọn ọmọ wa ẹjẹ́ á kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé ẹjẹ́ á fàṣà wa kọ́ wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì gbà mí a ní kí ló ń wí kí ló ń sọ kí ló ń ọmọ wa ọmọ tàbí ọmọ ìlú ni o ọmọ kú ni o kí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé ẹ̀wọ̀ oríṣiríṣi láàbí tó wá ń ṣẹlẹ̀ nísìn láàrin àwọn ọmọ wa ṣe pé lọ́dún mẹ́wàá sísìn àárín gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni ìwọ́pọ̀ lẹ́nu inú ọdún tá a wà yìí wọ́n ṣírò rẹ̀ nísìn àwọn tí wọ́n ti gúnra lọ́bẹ̀ tán ti pa àwọn ó ti lọ bí 100. Ọlọ́run máa ṣọ́ àwọn ọmọ wa ọmọ ẹni tó kàn ló mọ Ọlọ́run mọ́jà kó kàn wá táwọn èèyàn láti sọ ni pé gbogbo àwọn ètò báyìí ó ṣe pàtàkì ẹjẹ́ á máa gbé lárugẹ tí alágbẹ̀dẹ bá ń lu lójú kan bàbá tó fẹ́ mú jáde ńbẹ̀ ni ìrere ló dẹ̀ fẹ́ mú jáde ńbẹ̀ ni tí ètò bẹ́ẹ̀ tó bá ń lọ gbogbo ìgbà àwọn míì tó bá ti ń gbọ́ lójú wọ́n mọ̀ pàkíyèsí mi sí nǹkan yìí wọ́n mọ̀ tún bẹ̀ ṣe á lè fọ àwùjọ wa mọ́. pàápàá ẹjẹ́ á máa kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ìgbà míì Yorùbá táwọn ọmọ yẹn ń sọ ó máa ń yọ wọ́n nú ewu. bẹ́ẹ̀ni ó máa yọ wọ́n nú ewu ńgbà míì wọ́n máa sọ̀rọ̀ ń bò mí pé àwọn fẹ́ ṣe nǹkan fọ́mọ bọ̀ wọ́n máa rò pé kò gbọ́ Yorùbá wọ́n máa rò pé ọmọ òyìnbó ní sọkùrà ṣùgbọ́n ń bò bá ti gbọ́ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan yóò tètè yà méré ìgbà tí ò bá gbọ́ Yorùbá wọ́n á ṣe tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ má jà pàṣà wa rẹ́. nígbà bá gbèdè lẹ́nu ọmọ èdè tó jẹ́ pé èdè tó yìnbó fúnra rẹ̀ kọ́ fúnra wọn. àwa táwa yèdè àwa ṣe báṣubàṣu. àbí èyí ló máa ń súnmi fún àwọn èèyàn wa tẹ bá ró ìgbó kan tó lọ kọ́ Yorùbá tó gbọ́ Yorùbá tó sọ̀rọ̀ àwọn agbárùkù tí a máa rẹ́rìn ibi tí a ya kédèdè dé àwọn èèyàn wa wàhálà ìtàn bá gbóyìn fún tó máa ní òkè ó yẹ máa fowó wò torí fẹ́ sọ Yorùbá yín ẹ lọ sanwó wò wàhálà ìtàlẹ̀ ẹ lọ pé ó ní họ́ọ̀lù báyìí òyìnbó báyìí o àwọn òyìnbó kan wà lamẹ́ríkà wọ́n lọ Amẹ́ríkà tó pé wọ́n lọ kọ́ èdè Yorùbá tó bá gbé wá lù pé ó dá ó yá o 20 pounds 30 pounds 40 pounds ẹ máa fi wọlé wà láì ẹ̀yìn èèyàn ẹ̀ pè bẹ́ẹ̀ gbígbà èdè yín nìyẹn tó bẹ́ẹ̀ gbà lẹ́nu àwọn ọmọ tí yín àwọn ọmọ funfun gan wọn wà lọ́kọ̀ ẹ̀ tún fowó wọn púpọ̀ nǹkan wọ̀nyí kò dáa à ń mú wá lórí
ètò wa pé olóyìnbó tó wá láti Amẹ́ríkà tó wá gba òòṣà Ọbàtálá ní Nàìjíríà àwa tàdé ní gbogbo nǹkan yìí àfi ń salára. ṣètìrí báyẹn. kóyìnbó máa lọ bọ Ọ̀ṣun. pé wọ́n rí nǹkan kan tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni. Ìyáàfin Olúyọmí Olúpọ́nmilé ẹ ṣeun gan wọn dapọ̀ mọ́ wa ní orí ètò kan náà ti kí wa ẹ ṣeun gan ìyá mi gbogbo ní kọ́ Gbẹ́ngà Akínnítirè sí ẹ̀mí yẹn ẹ ṣeun gan èèyàn mi àwọn fámìlì wa ń kọ́ Olúwa ṣeun ẹ ṣeun àdúpẹ́ Fọlá Òṣìfùwà wọn náà dapọ̀ mọ́ wa ní orí ètò ẹ ṣeun gan. Ní sísẹ̀tẹ̀lé àmọ́ bá ètò ìlọ bí a ṣe máa ṣe ní gbogbo ìgbà akí gbogbo ẹ̀yin tí ẹ ṣe ìnáwó kan tàbí méjì ní òpin ọ̀sẹ̀ tó kọjá ẹ ṣe ẹkú ìnáwó ẹkú ìnára tẹ ẹ ṣe lé lórí kò ní bàjẹ́ lágbára lẹ́kùnmá rẹ̀ àwọn tí à ń gbáradì fún ìnáwó ti tèmi náà ẹkú palẹ̀mọ́ ẹkú pọ̀pọ̀ sísìn Èdùmàrè ó bá mọ́jọ́rò ohun burúkú òdìbọjọ́ náà jẹmọ́ àlọ́wọ́ lágbára lẹ́kùnmá rẹ̀ ẹkú ìnáwó ẹkú ìnára gbogbo àwọn tá à ń lọ bí ìnáwó ọlọ́kan òjọ̀kan náà àá lọ láyọ̀ àá bọ̀ láyọ̀ àní sì jẹ àní sì lágbára lẹ́kùnmá rẹ̀ ẹjọ́ mọ̀ lọ àmì àṣẹ wọn ò ní sì jẹ́ wọn ò ní sì mú wọn ò lè ní mú ọrùn jú tó bá dọ̀hùn. alágbára Elédùmarè gbogbo tó bá sì fún yín lọ ẹ̀dí ó tẹ́ yín lọ́rùn alọ́bára wa ṣàṣeyẹ ni ìṣe pé alọ́dá ẹ̀yà ara wa lẹ̀ ẹ mọ́ lọ wo aṣọ tó tí wọ́n pààrọ̀ ẹ mọ́ lọ wo bí aṣọ tó wọ̀ bó ṣe expensive tó ẹ mọ́ lọ wo bàtà wọn ẹ mọ́ lọ wo nǹkan tó kú ọrùn góòlù kọ́ ló lò kọ́sítúmù ni kí ni tí ń tiẹ̀ bẹ́ẹ̀ ó yà mí lẹ́nu kí n tiẹ̀ aṣọ tó wọ̀ léèsì China ni kì í ṣe léèsì Swiss àlànà ìwé lẹ́tí ó dà bàbá Adémiládé ẹlòmíì báyìí yóò ní oúnjẹ tó ń ṣe lọ́hùn oúnjẹ ò tó rárá àwọn kan jẹ àwọn kan jẹ n ò rí kinní kan jẹ ẹjọ ṣé ẹ jẹun kò lè kíkẹ tó lọ pàtì ni ẹ máa jẹun kò lè bẹ́ẹ̀ bá ní pàtì bẹ́ẹ̀ bá oúnjẹ jẹ alihamudulilayi omi ni ẹ sì sojúṣe yín a lọ gbéra wa lárugẹ ni. ẹlòmíì ò ní náwó ń pàtì torí pé kò jẹun. a ní wọn lóun kò jẹun yóò máa bàjẹ́ káàkiri ẹlòmíì bó sì jẹjẹjẹjẹ náà ẹ̀ ni. bẹ́ẹ̀ni ilé ìyàgbẹ́ náà ni ó kọ. ẹ sáré kankan eyín o sì lè kò síbi kankan ṣe lè tí kó mọ̀ mẹ́ẹ̀ kankan kò sí bí wọ́n ṣe lè ṣe tó ó tà àwọn Dangote gan náà ṣe ṣe àìrí kankan yóò kàn yóò mẹ́ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ibi tó mẹ́yìn ẹ̀yẹ òun ni oníbàjẹ́ ló fẹ́ mú dání gbogbo wọ̀nyí nǹkan tí ò dáa ni ẹ̀jẹ̀ amúkúrò láwùjọ wa ẹ̀jẹ̀ agbárùkù tira wa kábàrà wa ṣe kó lè dáa torí pé bó o ṣe ṣe tẹnìkan náà mo ṣe ṣe tiẹ̀. bẹ́ẹ̀ ni o. tó bá gbé gbogbo ìnáwó tí wọ́n ń pè wọ́n sí tó ń lọ yẹ̀yẹ́ wọn ló ń lọ wò. mo ṣe yẹ̀yẹ́ tiẹ̀ náà ìdí rẹ̀ ń ta ó ṣe yẹ̀yẹ́ rẹ̀ ẹ̀sán ní ẹ̀sán ògbóògùn ẹ̀sán ake lókè kò sí bó ṣe kẹ́ wọ́n ní ẹ tó ń dẹ òkété ẹ tó ń wọ ẹ tó ń dẹ òkété tó bẹ̀rẹ̀ tó ń wọ ẹ tó ń dẹ òkété Ọlọ́run wò tí òun náà bẹ́ẹ̀ ni what goes around comes around. bẹ́ẹ̀ ni o bó ṣe wà nìyẹn. yóò padà bọ̀ abá ẹ. àbọ̀ abá ni gbogbo ẹ̀ táwọn sọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni pé gbogbo wà báyìí kò dé aláwùjọ àwọn Yorùbá ẹ mọ̀jẹ̀ àmọ́ kẹ́gàn ara wa mọ́ ẹ̀jẹ̀ agbárùkù tira wa torí pé wà ní ìwé mọ́ náà wọn ní ibi tí ẹlẹ́kùn máa ń sunkún ẹ̀jẹ̀ abá wọn sunkún ibi tí ayọ̀ máa ń yọ ẹ̀jẹ̀ abá wọn yọ àníbára sunkún agbára ìlú ayọ̀ làwọn bára wa yọ ẹ̀jẹ̀ abára wa yọ kínú wọn á dùn tá a bá pè mí síbi kan ń tèmi o èyí ṣe pé mo fẹ́ jẹ́ dà mo fẹ́ mú bẹ́ èyí bá máa lọ ìnáwó mi tó wọ́n fún oúnjẹ ó jẹun máa ní mo ti yó yìí dẹ̀ ṣe pé bóyá mo bínú àmì ìwọ̀n kan inú mi ó dẹ̀ ejùbá tí má sì ní tí má ní pé mo fẹ́ fi ran ẹnìyẹn lọ́wọ́ ń bẹ̀ màá rí pé mo ṣe kí n tó kúrò ó lè jẹ́ ìgò omi kan pérépéré ni màá mú bẹ̀ kì í ṣe tó pé ìfẹ́ ọkàn lèmi ṣe wá bá ṣe nǹkan kì í ṣe pé torí tí mo fẹ́ jẹ ṣe tí máa jẹ lẹ́nìí nípa tí ó ń patí òun á lóúnjẹ tí mi ò jẹ rí ni àbó ni màá mọ jẹ títí láéláé. ó yà mí lẹ́nu. báyìí ni èrò dáadáa báyìí ni ẹja mọ nílẹ̀ mi sí ara wa. ẹlòmíì oúnjẹ yìí náà ni wọ́n ti fóúnjẹ ṣe gbọ́. ọtí ni ẹlòmíì tí ò bá ti mú ọmọ ògò kínní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin ọwá ní òtó ẹlòmíì ìgbó ọtí líle kọfà sí ọ̀pọ̀ yẹn tó bá mu yóò tún wẹ̀ tí ó di lọlé tí ò bá rí tí ó gbé lọlé rí pé kò náwó. ọ̀ràn dé kò sí fẹ́ bí ilé ẹ̀jẹ̀ apáti láwùjọ wa ètò láwùjọ wa ní tẹ́tí sí lọ́wọ́ ẹ̀ka bọ̀ ẹ máa bá a bọ̀ ní orí ètò. àwọn kìlọ̀ lóbì wọn àgùntàn lólóbì lọ́jà ewúrẹ́ olólóbì lóde àwọn aramúgbòrò tó lóde àwọn aramúgbòrò.
àwọn wọ́n ń jó orin àwọn dàda gidi. Ẹ̀ka òǹlà bólórin ẹ̀rín wọn pa mí. Ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé ẹ̀mọ́. Ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé ẹ̀mọ́. Láti gbàdé jolú ọ̀fẹ́. Mílíkà máa ń bẹ láyé àti bàkò ní jolú. Jẹ̀míù lórí wọ́n. Jẹ̀míù lórí wọ́n. Gbẹ́pọ̀ jáde lórí mọ̀ lóko ọ̀gá mi méjò lóko. Olórí lórí nínú oko. Ẹ káàbọ̀ sórí ètò alàgbà Babátúndé Naimdeen Ayọ̀dèjì ẹ ṣeun gan. Akínyìnlókòsò bàbá alábànú ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa ní orí ètò. Ẹni Engineer Ali láti ìlú Sweden lọ́hùn ẹ ṣe èèyàn mi, mo ti rí ọwọ́ yín ẹ ti tẹ àtẹ̀sọwọ́ sí wa. Ní báyìí ètò láwùjọ wa àákànlù agbami ètò ní báyìí ẹ máa bá a bọ̀ lórí ètò. Ẹbẹ̀rù àìlá o kò sí ṣọgbọ̀n o, ẹbẹ̀rù àìlá o. Mo jílẹ̀ ní mo jíjọ́ o, mo máa ní gbòdì kórì lẹ́tẹ̀ o, ayé pè mí mo torí ire. Ilé mi o, ire tí mo rí mo bá gbọ̀ngàn kó lórúkọ méjì ire mi ire ń jẹ́. Wọ́n ti rí jẹ wọn ò rí jẹ mọ́. Wọ́n ti rí mu wọn ò rí mu mọ́. Ìyẹn ò ní ṣẹlẹ̀ láti kó wá. Ìrètí mo rí mo kẹ́kẹ́ mọ̀ kó lórúkọ méjì ìrè ní ló ń jẹ́. Olúwa dára bá wá o. Ìrè àìkúyè àìwò àjùwà pẹ́ kọjá èèyàn o. Ilé mi o, ìrètí mo rí mo bẹ̀rẹ̀ mọ́. Ẹ ṣe ń lọ bàbá alábà Akínyìnlókòsò aṣíjú kọrin nù onífújì wa nù orin dáńtọ́ lẹ́nu wọn. Ẹ ṣeun gan, ó ti kí wa sí orí ètò onímọ̀ kí yín ẹ̀kú iṣẹ́ o. Agbófàájì òkè ọ̀sẹ̀ ẹ ṣeun gan. Bí mo ń gbọ́nà bàrẹ̀ màá nà ó. Ẹ wo mọ̀mọ́ máa ń sọ fún yín ní gbogbo ìgbà ẹ má dá sọ́rọ̀ èmi àti ìyàwó yìí mọ́ kí ló dé ọmọ lẹ wá bá a tọ́jú ẹ torí Ọlọ́run ilé tèmi ni eléyìí ẹ má dá sọ́rọ̀ èmi ìyàwó mi tó bá wù mí la lè fà nínú ilé kí ni tí láti mọ gbòjọ ọmọ tẹ́ ẹ bá sí bí gbọ́ ìgbà tẹ́ ẹ tí ìwà bí ṣe ó ní bí bá a ṣe ń gbègbè sí ayé ara wa ẹ dákun mọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Bàbá Adémiládé ẹ má dá sọ́rọ̀ èmi àti ìyàwó mi mọ́. Bàbá Adémiládé kí ló dé? Ẹ mọ̀mọ́ ní gbogbo gbà wọ́n máa tẹ́bi pẹ̀lú ẹ̀tọ́ máa ti rí pé a ní argument nílé àwọn wọn máa ṣe bí ẹni bí jẹ wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wọ́n máa dá sọ̀rọ̀ ní pẹ̀lú ẹ̀. ẹni sùúrù mọ́mí ẹ̀yin náà ẹ má dá sọ̀rọ̀ wa mọ́ ọ̀rọ̀ ilé ọkọ mi nìyí ẹ ti fi mí lọ́kọ ẹ fi mí sílẹ̀ ẹ má dá sọ̀rọ̀ wa mọ́ ṣùgbọ́n bàbá Adémiládé màá bẹ́ẹ̀ yín náà wí o ẹ mọ bẹ́ẹ̀ ṣe mo máa bá ìyá mi sọ̀rọ̀ ìyá mi ni ìyá mi nà ẹ ṣe máa fi respect díẹ̀ sí ọmọ bá wọn sọ̀rọ̀. Abújú mo gún wọn ní ìsìn àbá bú. Mi ò sọ pé ẹ bú wọn ẹ máa níbẹ̀ ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ mi ò ṣáà sọ pé bó ṣe dá sọ̀rọ̀ wá ń sì kódà mi ò sọ pé ó dà náà bọ́ ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀ ìyá mi ni ẹ máa respect wọn wọ́n mi ẹ̀yin náà má dá sọ̀rọ̀ mọ́ ẹ má ẹ̀kọ́ wọn kọ̀ọ̀kan báwo ni ṣe fẹ́ bá ìyá sọ̀rọ̀ báwo ni ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ bó ti bá bí ìyá tó bí mi náà pé ẹ fi ẹ̀mí àti. Kí ló dé tí ẹ ṣe wá kọ́kọ́ wá bá mi kẹ́ ẹ fẹjọ́ sùn kẹ́ tó máa sọ kí tó lọ bá wọn. nígbà tó ṣẹ̀mí nígbà tó lọ́mọ̀ pé mi pẹ̀lú ẹ̀ ń jà àgbà tó ṣẹ̀mí màá tún wá fẹjọ́ mọ̀mọ́ sùn ẹ̀ ṣe bí àwọn olóyè kan pè ẹ́ sákìyèsí pé wá bẹ́ẹ̀mi ṣe ń ṣe lọ́dẹ bàbá ẹ̀kọ́ nìyí ṣe bá àsọkọ̀ ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe náà. pẹ̀lẹ́ olúbíọ́lá kan bàbá Adémiládé
ó ní bẹ́ẹ̀ náà ṣe bá wọn sọ̀rọ̀ ni tẹ́ ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí wọn kì í ṣe wèrè wọ́n ń ṣe wèrè náà ẹ̀yin náà mú bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ ó máa ń mú bìjáde lápò ní sọ̀rọ̀ ní tùbínú ìṣèbó mo gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí tẹ́ sọ̀rọ̀ fatafata. èmi ò sọ fatafata ọ̀rọ̀ kí ni mo sọ mo ní kí wọ́n dá sọ̀rọ̀ èmi àti ẹ mọ́ ni. ohun yín le ohun ní le lẹ́ fi sọ bàbá Adémi Ládé. kí màmá náà máa dá sọ̀rọ̀ ẹ̀ tó àìjẹ́ bẹ́ẹ̀. ó di àwọn máa lọ wọ́n máa lọ wọn ò lójú kọ́ máa lọ ṣùgbọ́n pé wọ́n dẹ̀ lọ yẹ kò sí ẹni tí ó wọnú ilé yìí ìyá tí ń gùn ní wọnú ilé yìí. o ò lè sọ yẹn o ò lè sọ yẹn bí ìyá tèmi náà bá wọlé máa gbọ́ farabalẹ̀ gbọ́ mi bí ìyá tèmi náà bá wọlé tó bá wọnú ilé wa tó wá bá wa gbé tó máa ń dá sọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀ tí ò dà máa sọ fún ìyá tèmi ó mọ̀ máa sọ fún wọn. ṣùgbọ́n ẹ̀yin ò ní sọ fún ìyá tèmi lóhùn líle bẹ́ẹ̀ ṣe máa sọ fún wọn lóhùn líle tí máa sọ fún wọn lóhùn ẹ̀rọ tí wọn bá gbọ́ torí wọn ò lè dá lé mi rú náà. bẹ́ẹ̀ bá sọ lóhùn líle fún ìyá yín náà máa dá sí máa sọ̀rọ̀ èèyàn ń sọ̀rọ̀ lóhùn líle sí ìdọ̀kọ̀ àbíyá rẹ̀ ìrẹ̀lẹ̀ máa fi sọ̀rọ̀ ẹ̀yà sọ̀rọ̀ àwọn náà máa mọ̀ pé báwọn sọ̀rọ̀ nírẹ̀lẹ̀ kò ń ṣe. ẹ̀mí ló mọ̀ tẹ́mi ti ń sọ fún ìyá mo ti máa ń pè mọ̀ pé ẹ̀yin lẹ́ máa báyà Adémi Ládé sọ̀rọ̀. bó ṣe ń bẹ̀rẹ̀ náà rí o. ẹ̀yin lẹ́ máa báyà Adémi Ládé sọ̀rọ̀. bó ṣe ń bẹ̀rẹ̀ báwo lẹ̀yin ṣe mọ̀ pé wọn kì í bá mi sọ̀rọ̀ báwo lẹ̀yin ṣe mọ̀. omi ìpè ògbọ́ wọn bẹ ṣe rí báyìí nísìnyí. báwo lẹ̀yin ṣe mọ̀ pé wọn kì í bá mi sọ̀rọ̀. ṣe ti rí báyìí nísìnyí wọ́n báyà Adémi Ládé sọ̀rọ̀ wọ́n fà létí ọ̀tún fà létí òsì wọ́n ló gbọ́ àbí. ẹni fẹ́ yí ọ̀rọ̀ yìí lé mi lórí ẹni fẹ́ yí ọ̀rọ̀ lé mi lórí rèé o ohun tí mò ń bá yín sọ wípé kẹmọ bẹ́ẹ̀ ṣe máa bá àwọn ìyá wa sọ̀rọ̀ ohun tí mò ń bá yín sọ nìyẹn mi ò sọ wípé wọ́n ṣe ń dá sọ̀rọ̀ dà èmi náà máa lọ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kan yé dá sọ̀rọ̀ mu. èmi ò búyà ní ìsìn. wọ́n bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ kò dáa ohùn líle ni téèyàn bá ń fi ohùn líle bá àgbàlagbà sọ̀rọ̀ disrespectful olóyìnbó ń pè. èmi ò búyà alábùjú mi ò bú wọn lábùú mo sọ fún wọn ni pé kí wọ́n dá sí. yorùbá kan náà lèmi àti yín mo sọ fún wọn pé kí wọ́n dá sáàrin. àṣànàgbò yorùbá lájọ ń sọ mi ò sọ pé ẹ bú wọn ohùn líle yẹn ohùn lórí. ṣé ìwọ mọ nǹkan tí ìyá ń sọ fún mi ni. kí ni wọn ọmọ tó ń sọ fún mi ni. kí kò sí tó lè sọ ẹ bá wa dá sí kò sí tó lè sọ tẹ máa fi ohùn líle bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ ìyá yín náà ni tí ẹ bá fi ohùn líle bá ìyá tó bí yín sọ̀rọ̀ máa já yànnàyànnà tí wọ́n bá ṣe jí òdà tá a kù wọ́n sókò tá a kù wọ́n sí bàbá tán gbọ́ ohun tó ní láti bá wọn sọ̀rọ̀. o tí ì ṣe ohun tó ní kẹ́ ẹ fohùn líle bá wọn sọ̀rọ̀ àgbàlagbà ní ẹ jù mí lọ wípé ẹ fẹ́ mi sílé ẹ jù mí lọ torí pé mo jẹ́ ìyàwó ìyẹn ò sọ pé kí n má bàa yín sòótọ́ ọ̀rọ̀. wọ́n ní kó ṣàlàyé fún mọ̀mọ́. pé kí ni. bó ṣe wá wà nísìnyí mo fún mọ̀mọ́ ní ọ̀sẹ̀ méjì sí i wọn ló ń bì. kò tiẹ̀ nídìí wọn ò lọ́sẹ̀ méjì alẹ́ yìí náà máa lọ ẹ má rí yàmi fi bàbá Adémi Ládé ẹ má rí yàmi fi nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ti ń bọ́ sáré fi ó dẹ̀ ti ń bọ́ sí bòmí lára ni ẹ má ká sọ di wàhálà o ẹ má jà sọ di wàhálà ṣẹ́ni ìrẹ̀ rẹ̀ ta fi rárá mọ́ wa yanjú èyí ká máa fi yanjú ẹ má jà sọ di wàhálà. bó o bá sọ di wàhálà èèyàn ò ń ṣe tuntun ó ti yẹ ní ìsìn torí tó bá jẹ́ ìyá yín náà ni bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ máa bá yín fa wàhálà. èèyàn ò ń ṣe tuntun bí ọ̀rọ̀ bàbá mi ni a ní ọmọ tó fẹ́ ké tẹ́lẹ̀ kẹ̀kẹ́ tó wá ta mọ̀ pé wà kẹ̀kẹ́ yóò fi kẹ́wọ́ yóò máa ké tó bá fẹ́ jà máa fò. ẹ̀yin náà wọ́n tẹ́fẹ́ fi kẹ́wọ́ ni ojú yín tó wà ń ta yẹn ìta tójú yín wà yẹn òun ẹ̀ wà ń tẹ́fẹ́ yín mọ́ra. ọ̀rọ̀ ojú wa ń ta kọ́ni ilé kọ́ni tá à ń sọ yìí wàá ṣe máa wà tí ò dá nínú ilé tí màá máa bẹ ìjà tó yẹ pé wọ́n náà máa gbìjẹ́ wọ́n máa sọ̀rọ̀ sí a máa dọ́gbọ́n sọ̀rọ̀ sí mi. kí mo ṣe dáàdì kò ṣe. èmi ò lè gbà torí tó lè dá wàhálà lẹ́nu ilé yẹn. tèmi ni pé èmi ò ní ẹ má bẹ mi jà ṣùgbọ́n ohun líle tẹ fi ń bá ìyá mi sọ̀rọ̀ yẹn ìyẹn lèmi ò lè gbà. mi ò sọ pé mo tí ìyá mi ṣe dà torí tó wá ṣẹlẹ̀ nísìn ohun líle yẹn èmi ò fẹ́. ìtì òfin nígbà yà láàyè wọn ọmọ wa sínú ilé yẹn tó bá fẹ́ wá kí wa kan lo ọjọ́ kan ọjọ́ méjì wọn máa padà. wọn ò wá mọ́ ìjọba àwọn náà ò kì í ṣe tojúbọlé ẹran lóhùn wọn ò wá mọ́ tílé ogé tó gé jẹ. ó ní ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa tó bá yẹ pé mo bá láṣejù lórí nǹkan tí mò ń sọ yìí kí yàyàwó kó wá báyàn tọ́jú ọmọ wá jẹ́ pé wọn ò gbọ́dọ̀ gbọ́ pé èèyàn àti ọmọ wọn èèyàn ní gbólóhùn aṣọ kan kí àti máa sọ̀rọ̀ kọ́ máa dọ́gbọ́n nu ọ̀rọ̀ kọ́ máa dọ́gbọ́n nu ọkọ ọmọ ní ọ̀rọ̀ èèyàn mélòó ló lè gbárù ẹ̀ ẹ̀yin èèyàn wa
àṣejù mi ni ó nínú ilé. ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbàlagbà ẹ ṣẹ̀ṣẹ̀ máa báwo ṣe ń ṣe ni. tẹ bá ní nǹkan tẹ́yìn náà fẹ́ ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wá lórí ẹ̀ àbí kì í ṣe nǹkan tó burú jù náà kí ìyá ìyàwó tàbí ìyá ọkọ kó wá báyàn tọ́jú ọmọ ẹ ṣé mo dúpẹ́ o Babátúndé Nohimdeen Ayọ̀dèjì wọ́n ní ẹ̀sìn Islam kò fi àyè gbà kí a máa jágbe mọ́ àwọn òbí wa ṣetán. àwọn ni ọlọ́pọ̀ tó wà wá ilé ayé àti ìyá ìyàwó àti ìyá ọkọ pẹ̀lẹ́ ni a fi ń sọ̀rọ̀ sí pẹ̀lẹ́kùtù. ẹ ṣeun alàgbà wa tí wọ́n gbà tá a bá bá wọn sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ ní kọ̀kọ̀ ká bá wọn sọ̀rọ̀ ní bàbá tí wọn gbọ́. ọmọ tó mọ̀ ya rẹ lójú òbí ò fẹ́ parí ẹ̀ o ẹ má jẹ́ ń parí ẹ̀ torí wọ́n tún ní mo rọ́kọ fún ẹ má jẹ́ ń parí ẹ̀ ẹ jẹ́ ń dúró ń bẹ̀ yìí. kí ni àléébù mi ní lórí irú ọ̀rọ̀ tó wà lẹ́yìn nísìn. bàbá Démiládé ẹ fẹ́ gba ohun tí mò ń sọ ìyá mi dá sọ̀rọ̀ mi ò sọ̀pọ́ọ̀tì wọn. òun dọ́gbọ́n sọ̀pọ́ọ̀tì ìyá mi òun dọ́gbọ́n sọ̀pọ́ọ̀tì ìyá mi mi ò sọ̀pọ́ọ̀tì wọn òun dọ́gbọ́n sọ̀pọ́ọ̀tì ìyá mi pé wọ́n dá sọ̀rọ̀ wa mo ti sọ fáwọn náà kó má dá sí mọ́ ṣùgbọ́n béèyàn bá máa bóbi ẹni sọ̀rọ̀ èèyàn ò ní máa dágbe sọ̀rọ̀ èèyàn ò ní máa pariwo sọ̀rọ̀ ohun tí mò ń sọ nìyẹn bó jẹ́ ìyá àti yín náà lẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa bá yín jà lónìí náà. o kàn múra kankan sì mú kígbe sọ mo ń sọ fún ìyá ni pé kó má dá sọ̀rọ̀ èmi àti ìyàwó mi ìjà èmi ẹ àárín wa ló wà kò sí tó kan ìyá pẹ̀lú ọ̀rọ̀ mi àti òbí mi àti ìyàwó mi. ẹ ṣeun Babátúndé ẹ ṣe. Babátúndé Nohimdeen Ayọ̀dèjì wọ́n ní whatever she does there are 1 million ways to get her to understanding our feelings. Thank you very much. ṣùgbọ́n ẹ mọ̀ fún àwọn òbí mi atọ́ni sùúrù ni wọ́n pàápàá jùlọ àwọn ìyá ìyàwó ìṣẹ́ni wọn bá ọmọ mi o wọ́n bá ṣe kiri kan ọmọ tó yẹ pé ìgbà tí wọn ò tí ì wá èèyàn ń tọ́jú rẹ̀. ṣùgbọ́n mo ọ̀dọ̀ àgbàlẹ̀ nínú ọ̀dọ̀ àgbàlẹ̀. aṣèrò ọkọ̀ orí ò fẹ́ pàyàwó ẹ̀. ṣùgbọ́n kọ́ bá ti rí pé èèyàn àwọn aráalé wọ́n dá sí ẹ bá wà dá sí. ẹ̀yin aráalé tẹ bá fẹ́ pè wá wọlé láti dá sí ọ̀rọ̀ yìí 07459 353799 07459 353799 07459 353799 nọ́mbà tó gbé pè wọlé agbára nìyí lọ́rọ̀ tá à ń dá sí yìí kí àyàwó wá kan fún kó abáyọ̀ tọ́jú ọmọ wá jẹ́ pé kán bá ti rí pé èèyàn ní gbólóhùn aṣọ pẹ̀lú ìyàwó ẹ nínú ilé kí àyàwó ti kán ti tapẹ́ kán ti fẹ́ máa sọ̀rọ̀ sí sọ́kọ ìyàwó tàbí kán ti máa dá sí ṣé nǹkan tó bójú mu ni ṣé nǹkan báyìí ó bójú mu ni àbí ìyá ọkọ ló wá sínú ilé jẹ́ pé ìyàwó àti ọmọ ẹ̀ ọjọ́ ní gbólóhùn aṣọ kí ọkọ kó bẹ̀rẹ̀ sí máa tagbá ìyàwó wọ́n máa ń pọ́ ọmọ mi o wọ́n máa ń tẹ́jú kinní kan wọ́n máa ń sọ́dọ̀ lórí burúkú wọ́n máa ń sọ́dọ̀ lórí kinní kan kankan ṣé nǹkan tó bójú mu nìyí láwùjọ wa. 07459353799. ẹ bá wa dá sí. ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé ẹ bá wa dá sí ẹ jẹ́ agbára wọn mọ̀ràn lórí ẹ̀ èmi ti sọ tèmi ní ìsìn wọ́n ní mo ṣe sọ yìí ò dáa ọ̀nà owó lẹ́rù pé èèyàn gbúrú eléyìí. àwọn òkú máa sọ ti wa bóhùn ìkẹ́ gbọ́ bóhùn ìkẹ́ má gbọ́. wọ́n ní atọ́ni ń sùúrù ọlọ́mọjà rí. mo ti gbọ́ ẹnẹjọ́. ọba aláwòrán tó dà. ọba tó dà mí lọ́dọ̀ ìgbàlódé. alága Festus Ọládìméjì ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi sùúrù sí i gẹ́gẹ́ bí a ti mọ̀ pé orò ní àná ẹ má fi òlíle bá àná yín sọ̀rọ̀ ẹ ṣeun hello. ẹ káàárọ̀ màmá wa ẹ káàárọ̀ sá o. àbájé mi lọ́dẹ̀ tó ti ọdẹ mi lọ́dẹ̀ yẹn tó jẹ́ o. ẹ ṣeun. nọ́mbà 1 wípé ẹ má jẹ́ kí yẹn gba gbólóhùn aṣọ because nọ́mbà 1 orò là máa ń ṣe tó ti yé yín bẹ́ẹ̀ ni wọ́n ní tí ọba ní ẹlọ́mọ̀. hello akọyin ẹsùn. ẹ rí àtìyájú
Adémiládé àti bàbá Adémiládé orò lànà ń ṣe gẹ́gẹ́ bí ilẹ̀ káàárọ̀ òjìní ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ kí ó tó gbólóhùn aṣọ tí ẹ máa gbà bí gbá ọtí ṣe ti yé yín bẹ́ẹ̀ yẹn ohun tí ò bá dá ò dá ọ̀rọ̀ tọkọtìyàyà wọ́n gbọ́dọ̀ wà compromise láàrin ara wọn. Ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀? Ṣé rí ìyá ìyàwó àti ìyá ọkọ kankan náà ni ìyá ọkọ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn kò ní fẹ́ wípé kí ìyàwó kó wá náà ṣe ọmọ òun mọ́ òun lọ́wọ́ ìyàwó náà dẹ̀ ní ìyá ẹ̀ta káyọ̀tì ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹjọ́ máa sọ ní tùbí nìbí ni ibi tí àtúnṣe lè ti wà nìyẹn bọ̀ kì í ṣe pé kéèyàn kan máa ṣáìdì yẹ kí ọkọ máa ṣáìdì ìyá títí ẹ̀ náà ẹ gbọ́dọ̀ jọ sọ láàrin ara yín. Ó ń ṣẹlẹ̀ nígbà tí mo wà ní kékeré mo sọ fún ìyá mi ní pẹ̀ṣẹ̀ náà nífẹ̀ẹ́ mi tí n bá fẹ́ yàwó ìyàtọ̀ máa wà ńbẹ̀ which is true. Nígbà tí wàá délẹ̀ mo wá sọ fún ìyá mi nígbà yẹn máa pè é tí wọ́n pè mí pẹ̀lú ẹ̀ máa ní mi ti sọ fún yín ẹ jẹ́ lọ jókòó ara yín kẹlọ fómi sùúrù mi á ní àbàbà bẹ́ẹ̀. Wọ́n pè ìyàwó mi wá sọ pé ṣé o mọ̀ wípé kí bí yóò rí sí ojú lọ́bẹ̀ ojú ni màálù rọ̀bẹ̀ ìdálọ́rùn. Ìyá tó ń wọ ọmọ ẹ̀ láti kékeré púpọ̀ náà tẹ̀lé lọ́sàn-án kan tó kò fẹ́ gbá lọ́bẹ̀. Àjọ wa sọ àwọn àjọ ìṣẹ́ bí ó ti ṣe wà líkì ló wà nígbà tó ti yé ibẹ̀ yẹn wà ọlá fún oríṣi ẹgbẹ́ ètò. Bàbá akẹ́tọ́ lẹ dákun kí ni orúkọ yín àti bí tẹ́ ti pè wá. Mr. Oríọlá Ọlọ́tọ̀. Bàbá wa Oríọlá Ọlọ́tọ̀ ẹ ṣeun gan bàbá wa ẹ ṣeun ẹ pẹ́ fún wa o ẹ ṣeun sá ó dàbọ̀. 07459353799 ó sì jẹ́ àtẹ̀sọ́ ó lẹ fẹ́ tẹ̀sí wa ní orí ètò. Torí pé mo gbọ́ mẹ́sẹ̀gì yẹn ní ìjọba fóònù pé ní ẹni. Bó sì jẹ́ àtẹ̀sọ́ lẹ fẹ́ tẹ̀sí wa lórí ètò ẹ jẹ́ ká rí ọwọ́ yín ẹ bá wa dá sí kí ni àléébù tó wà ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kí ni ẹ̀bi ìyá ìyàwó tàbí ìyá ọkọ tó jẹ́ pé fẹ́ máa dá sí èdè àìyedè láàrin àwọn ọmọ wọn lọ́kọláya wọ́n fẹ́ máa dá sí wọ́n fẹ́ gbà kan rí bí kọ́ máa gbìjà ọkọ bí kọ́ máa gbìjà ìyàwó lélẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé èmi Adémiládé èmi ò dẹ̀ gbà ẹ mọ̀ pé mi kọ̀wọ̀ sí tèmi màá bínú sí wọ̀ sí gan mo ti sọ di ó ti fẹ́ di wàhálà báyìí nísìn ìyá Adémiládé náà ó ń sọ̀ tó ń sòsì bẹ́ẹ̀ kò fẹ́ kó di ẹrù ẹ̀ bẹ́ẹ̀ ni o kò sẹ́ni máa lé mi di ẹrù ni o ó mọ tó jókòó tì bẹ́ẹ̀ ni o. kí ni mọ̀ràn tẹ̀yìn náà ẹ ti gbọ́n tí bàbá wa sọ nísìn ẹgbẹ́ ìmọ̀ràn tí wọ́n fún wa wọ́n fún àwọn lọ́kọláya wọ́n fún wa ní ìmọ̀ràn wọ́n dẹ̀ fún àwọn òbí wa náà nímọ̀ràn kí ni ìmọ̀ràn tí nítorí irú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ káàkiri tó dẹ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ lérú káàdì ẹ̀fẹ́ kí wẹ̀ kó máa ṣẹlẹ̀ 07459353799 iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Kábíyèsí o HR Saheed Ọlámilékan Ibrahim Orílúbámiṣẹ́ the first ọba Yorùbá ti ìlú Ireland pátápátá ẹ ṣé gan kábíyèsí o ẹ ṣé pọ̀ wọ́n ti kí mi ní orí ètò àjíǹde arọ́mọjẹ́ o ẹ pẹ́ fún wa. Hello.
ẹlẹ́dẹ̀ tó wà lórí ẹ̀ka sàn. Hello, ẹ̀kú ètò fẹ́. Yes ma. Ẹ káàbọ̀. Mo gbádùn ètò yìí, mo gbádùn ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe ìyá wa. Ẹ dákun kí lorúkọ yín àti ilé ti pè wá. Ana Àdìsá lè ní jẹ́. Ana Àdìsá. Láti ìlú London díẹ̀. Ẹ ṣe gan, ẹ ṣe ìyá wa. Nípa ètò tá à ń ṣe. Hello, agbóyin. Tí ọkọ àti ìyàwó bá wà. Hello. Agbóyin ìyàwó ẹ máa sọ̀rọ̀ náà, à ń tètí balẹ̀ gbọ́ yín ni. Tí ọkọ àti ìyàwó bá ti wà. Yes ma. Wọ́n ti ní wọ́n ń fẹ́ra wọn. Yes ma. Àwọn fámìlì gbọ́dọ̀ sùn sí ẹ̀yìn díẹ̀. Ẹ wá béèrè pé kí ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. Kí ní ìdí màmá wa? Nítorí pé gbẹ́jẹ́ bá ṣe rí ìgbéyàwó ní òde òní, àwọn ẹbí ọkọ, àwọn ẹbí ìyàwó, àwọn náà ń tú ìgbéyàwó ká. Bẹ́ẹ̀ni, ó wọ́pọ̀. Bí kò má fẹ́ràn ìyàwó yẹn, tí ẹbí ọkọ kó má fẹ́ràn ìyàwó. In most cases, àwọn ẹbí ọkọ, God is shortly, àwọn ẹbí ọkọ wọ́n máa ń sábà da ilé ọkọ láyàwó. Bẹ́ẹ̀ni, ó wọ́pọ̀ púpọ̀ lóòótọ́. Ó ti yé yín. Bẹ́ẹ̀ni. Ó ìmọ̀ràn tẹ́mi kàn máa gba àwọn ènìyàn ní wípé àwọn fámìlì, àwọn ẹbí ní ọ̀tún àti ní òsì tí ọkọ láyà bá ti fẹ́ ara wọn, tí wọ́n kọ́ sún sí ẹ̀yìn díẹ̀. Ìyẹn ò ní pé kéèyàn má fẹ́ràn àwọn fámìlì ọkọ ẹ̀ àbí fámìlì ìyàwó tó fi èyí. Nígbà tí òbí tó bí ọmọ ẹ̀, ìfẹ́ yẹn ọ̀tọ̀. Nígbà tí ọmọ ọkùnrin àbí ọmọ obìnrin tó wà tọkọ ti jọ pàdé tí wọ́n fẹ́ra, ìfẹ́ yẹn náà ọ̀tọ̀ nìyẹn náà. Ó ti èyí sà. Gbogbo nǹkan tó bá ń ṣe nínú ilé wọn kò kọ́ ẹbí ọkọ àti aya rárá. Nítorí pé wọn náà ríra wọn tó fẹ́ra wọn. Àgbóbìnrin kò gbọdọ̀ rí àwọn ẹbí ọkọ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni ọkùnrin kò gbọdọ̀ rí ẹbí ìyàwó ẹ̀ náà sìn. Kí ilé ọkọ àti ìyàwó kó lè gbòòrò. Torí mi ìdílé ìmọ̀ràn sọ púpọ̀. Èyí tẹ́ ń sọ iná ọ̀rọ̀ ní ìyá wa. Kọ́ yẹ̀ sẹ́yìn díẹ̀ fún wọn. Kọ́ jẹ́ kó ṣe ilé ayé wọn. Torí pàtàkì pàdé ara wọn, ẹbí ọkọ ẹbí ìyàwó kò sí bẹ́ẹ̀. Wọ́n ríra wọn mọ́ fẹ́ra wọn. Ṣùgbọ́n tí ìyá ọkọ bá ní níyàwó kó fòkó níṣó, ẹlẹ́ran ara ní gbogbo wa. Ẹran ara bẹ̀rẹ̀ àjà. Kò sí bẹ́yàn ti ṣe lè ní ẹ̀kọ́ tó. Ìfẹ́ ẹ̀kọ́ ọmọ mi fẹ́yàwó ń sìn. Kí n lọ dógòtì. Nítorí pé mo nífẹ̀ẹ́. Kí n máa sọ lọ́wọ́, kí n máa sọ lẹ́sẹ̀. Kí n máa sọ nínú ara mi pé bó ṣe ń ṣe yẹn kò tẹ́ mi lọ́rùn. Mo fi orúkọ bu ọ̀rẹ́ mi kan láti rí tipẹ́tipẹ́ nígbà tí mo wà Nàìjíríà. Ìyá ọkọ òun ló da ilé wọn olùdèmí ilé nì àtàwọn ẹ̀gbọ́n ọkọ ẹ̀. Bọ́mọbìnrin yẹn bá ti ṣe bẹ̀ nínú ilé bẹ́ẹ̀ fà pé ó gba ìyá ọkọ ẹ̀ láyè, ìyá yẹn á wọnú kíchìn lọ, á lọ wo ẹran tí ó wà nínú ọbẹ̀. Tí ọ̀rẹ́ mi yẹn bá wá dé, a ní owó ọmọ mi ló fi ń ṣe bẹ̀ tó kélé, wo adúrú ẹran tó gbé sínú ìtàkùn ọbẹ̀. Ọ̀rẹ́ mi dẹ̀ jẹ́ gbajúmọ̀ tó jẹ́ ẹni tó máa ń jáde gbígbàjẹ́ kì í ṣe kó fi ń lùlù sí ọmọ tó gbá fẹ́ mi. Ṣùgbọ́n àwọn òbí ọkọ mi kò fẹ́ bẹ́ẹ̀. Mọ̀tánkùlé wọn ò fẹ́ náà nífẹ̀ẹ́ sí bí àṣà Haúsá mọ̀tánkùlé. Wọ́n frustrate ọmọ yẹn sòdì ẹ̀sẹ̀ dì pé ó kó padà sílé àwọn tóbi. Ṣẹ̀rí ayé báyìí. Torí ayé ìgbà yẹn ó ti ń develop mi tẹ̀ tí mo tán pè ní high blood pressure gbà ní.
ó ti ń develop high blood pressure ohun tí òṣìṣẹ́ ọmọ yẹn kó tó wálé wọn ó ti bẹ̀rẹ̀ sí ní ìṣe. tó ìmọ̀ràn tẹ́mi kàn máa gbà wọn òbí ni wípé kán yẹra díẹ̀ kán má dá sí ọ̀rọ̀ ọkọ àti ọkọ kán má tẹ̀ máa dá sí àtọ́ kán má fi igbá kan bọ̀ kan nínú kán mú ìyàwó bí ẹbí wọn ẹbí ìyàwó gan kó mú ọkọ ó wà náà ní ẹbí ìyàwó náà àwọn èèyàn burúkú náà wà bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ni. pẹ́pẹ́ wá ní ìgbà tó ti fẹ́ ọkọ ẹ̀ sí yìí kò wú àwọn mọ́ kò ṣe nǹkan kan fáwọn mọ́ wọn ò dẹ̀ mọ̀ bọ́ ti ṣe dọ́gbé bóyá ìṣọ̀ náà kàn rí lára àwọn yẹn bóyá wọ́n ń go through a lot of problems wọn ò mọ̀ wọ́n bá gbógun tì wọ́n ipò kan fòkàn níṣò so kọ́nà kó di ìdílé kọ̀ọ̀kan mú torí pé divorce ó ti pọ̀ jù bẹ́ẹ̀ni o pọ̀ ó ti pọ̀ jù àwọn ọmọ tá a lè ṣẹ̀ṣẹ̀ ń bí nísìnyí àkọ́ṣe wa ni wọ́n wò àwọn òbí bẹ́ẹ̀ni so ohun tó ń ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa wọn ò dẹ̀ ní pàdé àwọn ìyá ọkọ àti ìyá ìyàwó dalérú àtàwọn ẹ̀gbọ́n ọkọ dalérú. àmì o àṣẹ. tó wọ́n bá ti rí pé ìyàwó fẹ́ gbajúmọ̀ ogun ní fún wọn. bẹ́ẹ̀ni. ìgbà yẹn náà máa ló ní ìgbéraga. kò ní tẹrí ba àwọn ẹ̀sùn tí ò tọ́ wọ́n á máa kà á sí lẹ́sẹ̀ wọn ò ní mọ̀ fún lẹ́lẹ́dàá sí i. bẹ́ẹ̀ni. kọ́lọ̀ kó máa ṣọ́ gbogbo wa. ẹ kú ètò sà. ẹ ṣeun gan ìyá wa ẹ ṣeun ẹ pẹ́ fún wa agbára ilé ìgbà. a kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa ní orí ètò yìí ẹ ṣeun gan adúpẹ́ ní ọwọ́ yín Abdul Nafiu Ibn Razak ẹ ṣé ẹ darapọ̀ wa ní orí ètò Adétúnjí Olúwapamílẹ́rìn ẹ káàbọ̀ sí orí ètò Fápẹ́dé Oṣé Ọlọ́run Mickey èèyàn mi dáadáa nù láti lu Germany lọ́hùn ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò akínyìn tí a bá ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ ètò láwùjọ wa náà ni ẹ̀ tẹ́tí sí lọ́wọ́ láti iléeṣẹ́ wa bí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa akí gbogbo yín lẹ́ẹ̀kan sí Ajia Fatima Abiola Adébísí ẹ ṣeun gan tẹ́ darapọ̀ wọn ní orí ètò Ọlá Unif ẹ ṣeun gan David Calvin ẹ ṣeun gan tí ẹ darapọ̀ wọn ní orí ètò Tèmi Agero ẹ ṣeun adúpẹ́ ní ọwọ́ yín tí ẹ̀yin náà bá ní Abímbọ́lá JP Àkàndé ẹ ṣeun tí ẹ darapọ̀ wọn ní orí ètò ẹ ṣe adúpẹ́ ní ọwọ́ yín tí gbogbo tẹ́ bá ní nǹkan tí ẹ fẹ́ sọ ní orí tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n ní tá a sì rí pé kì í ṣe pé bóyá àbí láàrin bàbá Adémiládé àti Adémiládé nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀gbọ́n síyámi yẹn sọ lẹ́ǹkan pé dáìbọ́sì ti mọ ojú. ṣàṣà ìgbéyàwó ẹ má jẹ́ sọ fún yín ṣàṣà ìgbéyàwó onírú kan báyìí ni òbí sí àfi tó bá jẹ́ pé àwọn òbí méjèèjì wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run kì í ṣe dandan ni kéèyàn jẹ́ ẹgbẹ́ ẹlẹ́sìn ni kìnní kan ni pásítọ̀ ni bàbá ìyàwó ìmáàmù ni bàbá ìyàwó ìyá ìyàwó pásítọ̀ ni ìyá ìyàwó aláàjà ni kìnní kan ni òun kọ́ ni ìbẹ̀rù Ọlọ́run ni àfi àwọn òbí tó bá níbẹ̀rù Ọlọ́run irúpọ̀ yìí kò wọ́pọ̀ gan. ǹjẹ́ bí a ṣe wá ń sọ ìgàn ṣé ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ gan ṣé ó bójúmu ni kó jẹ́ pé ìyá ìyàwó àbí ìyá ìyàwó ni àbí ìyá ọkọ wọ́n tiẹ̀ wá ń gbé pẹ̀lú àwọn ọmọ wọn ṣó pọn dandan ní ṣá. gbogbo eléyìí náà wà lórí nǹkan tí à ń fẹ́ èròǹgbà yín lórí ẹ̀ bó jẹ́ pé ẹ fẹ́ ṣe àtẹ̀sọ́wọ́ sí wa ni ó sì jẹ́ pé ẹ fẹ́ pè wọlé ní ẹ lè pè sórí 074-5935-3799 ẹ tẹ́ wà ní òkè òkun bóyá nílùú Nàìjíríà tàbí ní Europe káàkiri bàjẹ́ ní Amẹ́ríkà gbọ̀n tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ fi +44 síwájú ẹ̀ kẹwàá tẹ 74-5935-3799 yóò gbé débi kẹlẹ́lẹ́ ẹ lè tẹ̀tẹ̀ sọ́wọ́ sórí WhatsApp náà tí ẹ bá wà lórí WhatsApp pẹ̀lú wa
gbogbo tẹ́ bá ń gbọ́ àlọ́ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí ká mọ̀ dá sí nítorí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ni káàdì ẹ̀fẹ́ nítorí pé kó máa ṣẹlẹ̀ àfẹ́ kó máa ṣẹlẹ̀ mọ́ torí pé ìgbéyàwó ìtúkà ìgbéyàwó Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí Ọlọ́run fọwọ́ sí o ẹ̀rí tó wà nínú Bíbélì náà pé gbogbo tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kó má ṣe jà wọ́n kó má tú wọn ká bó ṣe wà nínú ìwé mímọ́ méjèèjì nìyẹn kò sí ìtúkà ìgbéyàwó tí wọn bá lọ́wọ́ sí wàláì yóò jẹ̀bi Ọlọ́run kò sí bẹ́ẹ̀ sì yẹn ṣe lè tó. bẹ́ẹ̀ni bàbá mi kan ti tẹ àtẹ̀sọ́wọ́ sí wa. Fákúrẹ́dé òṣè Ọlọ́run Mickey èèyàn mi dáadáa láti Germany náà ní the best mistake used to come from the husband the best thing is to go very far from both family after marriage. bẹ́ẹ̀ni yóò dáa fún èèyàn mi àwọn nǹkan tí à ń fẹ́ náà nìyí ṣe ti rí ìmọ̀ràn gidi ní tó ti dáa jù náà ni pé kì í ṣe pé èèyàn ò fẹ́ràn òbí ẹ̀ lélẹ̀ tẹ́ bá fẹ́ rí òbí yín bọ́kọ bá fẹ́ rí àwọn òbí ẹ̀ kó lọ lé bá yan àwọn òbí bá yan wáyé kó lọ lé lọ lọ́jọ́ méjì ó sì jẹ́ ìyàwó náà ni wáyé kó lọ lé lọ lọ́jọ́ méjì pẹ̀lú ìyá àti bàbá tọ́jú wọn wọ́n pé ìyá mi mo bímọ ó wá bá mi tọ́jú ọmọ ìyá ọkọ náà ìyàwó ọmọ bímọ wàhálà ló mọ̀ ń dálẹ̀. bẹ́ẹ̀ni wàhálà ni o wàhálà ni. ẹ ṣeun gan ọpọlọ yín ò ní bàjẹ́ alóore adépọ̀jù èèyàn mi dáadáa òṣèǹgọ̀ náà dàpọ̀ mọ́ ní orí ètò ọmọ oníkìrun àgbámọ̀gbé rẹ̀ lẹ́mọ̀kù. àwọn yóò bú wà ń gbé ọmọ ní ìlòkò ìjẹ̀ṣà lọ́hùn-ún òṣèǹgọ̀ àbúrò mi dáadáa òṣè tó dàpọ̀ mọ́ ní orí ètò báńkà message kan. The rules of the house. The rules of the house host must be respected. It shouldn't be violated. If we respect the couple's way of doing things, there won't be any problem. The yoko or iyayawo should observe the rules of the visited couple. They can make a visit, but the children's house rules should not be violated. That's expecting the couple. Bẹ́ẹ̀ náà ni ẹ ṣe ń gbọ́ alàgbà Babátúndé Naim Ayọ̀dèjì ó ṣe kó rí nìyí ṣùgbọ́n tẹ bá ti rí nínú àṣà wa kò rí báyìí kẹ́rí ohun tẹ́ sọ yìí nínú àṣà àwọn funfun ló wà. bẹ́ẹ̀ ni o àṣà àwọn funfun tó ọmọ bá ti ṣègbéyàwó wọn kára kí wọ́n kó lé gbélé ni. ọkọ tìyàwó lẹ́bí ara wọn. wọ́n dá sí i ó parí. ṣùgbọ́n àwọn ìyá wa bàbá wa wọ́n ti rò pé ọmọ àwọn náà sá ni àwọn sábọ̀dọ̀ máa pàṣẹ náà ni àwọn sábọ̀dọ̀ máa ṣe kíní kan ni. ẹ má ṣì mí gbọ́ kì í ṣe pé kí ìyá ìyàwó àbí ìyá ọkọ kọ́ mọ̀ dá sí ọ̀rọ̀ tó wà láàrin àwọn ọmọ wọn kọ́. ṣùgbọ́n níbi tó lè dé kí wọ́n tó dá sí ọ̀rọ̀ tó wọ́n bá ti fi lọ̀ yín ẹ mọ̀ dá sí i. bẹ bá wá bá wọn tọ́jú ọmọ ẹ mọ̀ dá sí i ọ̀rọ̀ tó bá ti tí ọkọ ò bá ti pè é pé ẹ wá ẹwò tí ìyàwó mi ṣe ní kankan tó bá tẹ̀ fi lọ yín bẹ́ẹ̀ ó fẹ́ kẹ́ ẹ bóun ṣàtúnṣe síbẹ̀ ni yóò bá ti ní ẹ dá sí i ẹ mọ̀ fi mú fílẹ̀ ẹ mọ̀ bá fi mú kó pàǹtí. àbí bóun lọ́kọ̀ ẹ̀ ṣe ń ṣiṣẹ́ o ọmọ yín ó lè béèrè owó lọ́wọ́ ọkọ ẹ̀ níṣojú yín kọ́kọ́ pé mi ò lówó ẹ̀ mọ̀ bí tí wọ́n ti ń bá a bọ̀. bẹ́ẹ̀ni mọ́ wàá jẹ́ kọ́kọ́ ojú àti wá pé símíà kí ló dé tó pé fún ẹ lówó ṣé bí ṣe ń ṣe sí ọ̀nà ṣé ọkọ tiẹ̀ ni ọkọ rẹ kọ́. a ṣe pé báwọn ṣe ń ṣe ń lé bàbá tọmọ òun nìyẹn. sẹ́yìn yóò rí ìdíjókòó. bẹ́ẹ̀ni. ẹjọ́ ọmọ yóò rí ìdíjókòó. bẹ́ẹ̀ni o ẹ fi wọ́n lẹ̀. ìyá ọkọ ẹjọ́ ọmọ yín ẹjẹ́ ó níyàwó lé ẹjẹ́ ìyàwó bá kalẹ̀ bẹ́ẹ̀ ṣe bá bàbá rẹ̀ kalẹ̀ tọ́lọ̀ má sì kádàrá pé ókè ẹ̀yin ò bá bàbá rẹ̀ kalẹ̀ ẹ mọ́ tó dàbí mo sì dà. irú ọ̀rọ̀ wo nù. ó wá sì jẹ́ pé ó sì jẹ́ ìyá ìyàwó náà ni ò sí nílé ọkọ lọ́dọ̀ bàbá rẹ̀ kalẹ̀ ẹ mọ́ jẹ́ ó dàbí mo sì dà ẹ gbàdúrà fún ni. ẹ rí pé ìyá wa kan tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n gbàdúrà wọn ní ẹ̀yin tó ń ṣẹlẹ̀ sí àwa kọ́ ọmọdé òṣèlú sáwọn ọmọ wa bẹ́ẹ̀ni rami o ẹ̀rí kí ìgbésí ayé ọmọ wa kó ju tiwa kó dáa ju tiwa lọ àdúrà tá à ń gbà nìyẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. bàbá mi kan tẹ àṣẹ sọ́wọ́ wọ́n ní greetings to you baba and mama Demilade Mr. Oriola has said it all. I would just like to commend you
nice concept good presentation. ẹ ṣeun gan Ramsalam ẹ ṣeun gan adúpẹ́ ní ọwọ́ yìí o ẹ ṣeun. Abímbọ́lá JP Àkàndé ẹ kú iṣẹ́ bàbá àti ìyá Demilade ẹ ṣeun gan. Ọmọọba Oníkòyí àwọn náà dapọ̀ mọ́ ní orí ètò adúpẹ́ ní ọwọ́ yín. Gẹ́gẹ́ bí nǹkan tí àgbéyẹ̀wò lénìí nítorí pé àsìkò wa kò bá a sọ ọ̀rẹ́ púpọ̀ mọ́ nítorí pé ó kàn rọra lọ́jà díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ní o ti aago 12 tó rókè ó yẹ ká ti parí ètò yìí ṣùgbọ́n àwọn aláṣẹ iléeṣẹ́ ìwọ́n kan fún wa ní àǹfààní di bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí lẹ́yìn 12:15 alágbọ̀n náà àákásẹ̀ ètò nílẹ̀ torí pé a fẹ́ ìmọ̀ràn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa lórí nǹkan tí a gbé kalẹ̀ yìí àwọn nǹkan tó ń da lérú ẹ̀rí epo òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ kí ló dé ibì kan ní nǹkan yìí tí ló ti ń ṣẹlẹ̀ láyé àwọn ìyá wa látijọ́ àtàwọn bàbá wa kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì wá jẹ́sìn. ẹ ṣe gan ọlá unif wọ́n ní bàbá mi bẹ́ẹ̀ ni Ani Àdìsá ọ̀hún náà ní bó ṣe wà nìyẹn kán má dà sí ẹ̀ṣin gan. Ani Àdìsá wá ní àwọn ìyá ọkọ bọ́ǹfìtà àti ìyá ìyàwó alátẹnujẹ àti àwọn ẹ̀gbọ́n ọkọ túlétúlé ẹ fi lọ́kọ láyà sílẹ̀ kí wọ́n ṣe ilé ayé wọn. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé níbi kíní igi tí àmọ́ ń sùn tàbí engagement ìdáná tá à ń ṣe ẹ rí i pé tó bá ti mú ìyàwó wá tí ó di pé ìyàwó ń lọ ilé ọkọ ẹ rí i pé alága náà mọ alága àdúrà alága àjókòó wọn mọ ń sọ ọyàn pé ẹ wá ìyàwó tí ń lé ilé ọkọ ni bẹ́ẹ̀ ni ó sì ṣe báyìí bá ẹ sí ìyàwó kíkó lọ dàpọ̀ mọ́ ẹbí mi yìí àdúrà ló kù táwọn máa fi sin ìyàwó àtọkọ àdúrà ló kù táwọn máa gbà fún wọn yìí pé ká máa fẹjú wò yìí fẹjú ààyè sílé wọn ẹ fi wọn ẹ jẹ́ wọn ó lò gbèsè ayé wọn ẹ dákun torí Ọlọ́run ṣẹlẹ̀ ní táwọn sọ yìí ó ń bá mi wí ó ń bá ẹ wí ó ń bá mi wá wí nítorí dàbí eré ni ẹlòmíì kò tí ì mọ lára ó dìgbà tí ọmọ ogun wa dàgbà lágbára Ọlọ́run ni ó ṣègbéyàwó ó lọ́kọ ó dìgbà tí ọmọ tiẹ̀ tó bá dàgbà tó rí ilé ọkọ ó dìgbà tí ọmọ tiẹ̀ náà tó bá dàgbà tó fẹ́yàwó àtòjọkùnrin ẹ tó mọ bí ṣe rí lára àwọn míì máa ń wò pé ẹ náà ṣe tọ́jú ọmọ àwọn kìnnìkan kankan ẹ fi ilẹ̀ fún ìyàwó ẹ mọ́ tiẹ̀ bí Ọlọ́run ẹ mọ́ bà ẹ̀sìn yín jẹ́ nínú ẹ̀sìn tó tẹ́ bá ti ń ṣe àwọn kankan tí ò dáa Ọlọ́run á bínú sí ẹ mọ́ wá bínú Ọlọ́run torí pé ìgbéyàwó ìtọ́lọ́run fọwọ́ sí ni bẹ́ẹ̀ni ìtọ́lọ́run fọwọ́ sí ni Ọlọ́run ní sọ ọkọ àtaya pọ̀ bẹ́ẹ̀ni ẹ mọ́ tú wọn ká kò sí kíjà mọ́ wà ṣé nígbà tẹ́yìn wà nílé bàbá wọn ṣé ẹ̀jà ni ṣé ẹ̀jà ni kíjà máa wà o àbí ṣé gbogbo ṣé bí bàbá ọmọ ti yín ṣé gbogbo ìgbà ní tẹ́ iná rùn ni àbí ẹ̀yin náà ṣé gbogbo ìgbà lẹ́ ń tẹ́ bàbá ọmọ yín lọ́rùn ẹ̀yin ẹ̀yà ìyàwó ṣé gbogbo ìgbà lẹ́ ń tẹ́ bàbá ọmọ yín lọ́rùn ṣé kí ló dé tó jẹ́ wípé ìgbà tiwa yìí àti ìgbà àwọn tó ń bọ̀ lẹ́yìn kọ́lọ́hún kó jẹ́ kó nígbà àwọn tó ń bọ̀ lẹ́yìn kó dá dúró bẹ́ẹ̀ ó ṣe nígbà yìí ló ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà ayé àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀. ẹni tó ń ṣẹlẹ̀ ni pé àwọn ìyá àti àwọn ìyá ọkọ ìyá ìyàwó àwọn ẹbí náà ni àwa ti ń rò pé ìyàtọ̀ ọmọ mi tèmi jẹ nílé ọkọ ọmọ mi ò gbọdọ̀ jẹ tèmi jẹ kíní kan ọmọ mi ò gbọdọ̀ jẹ wàláhì tí ò bá jìyà ò lè gbọ́ láàsì jìyà sí nǹkan àlejò ọ̀rọ̀ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó máa ń fa gan-an ni ẹlòmíì bóyá ìyá akọ ẹ̀ ó ti dà láàmú rí ojú yẹn ni ó wà fún ọmọ rẹ̀ tó ń lọ ilé ọkọ ẹlòmíì ò bá dé ti pé wò ó lè má rí bẹ́ẹ̀. máa akédèdè àwọn míì ọkọ ìyàwó ló ń bá wí wò ó tó bá fọmọ mi ó fẹ́ mi náà mọ ni o ọ fẹ́ mi mọ ni kí n tiẹ̀ ṣé wọn jọ máa gbà mí kò yé mi ọ fẹ́ mi náà mọ ni o ọ fọmọ mi mọ ni o kí n tiẹ̀ fọmọ ẹ ti simọlé ọkọ ẹ fi wọn lẹ̀ àbúyín àbẹnikẹ́ni wí ìmọ̀ràn là ń gbà yín tí ọkọ ọmọ yín túká ti pọ̀ jù ó ti pọ̀ jù kò sì dáa kò mọ òjò wa dáa ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ láàbí fi ń ṣẹlẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ já fọ àwùjọ wa mọ́ ètò ìwà fún nìyí ẹ rí ẹ fi lọ́kọ láyé ẹ fi lẹ̀ tí ọkọ ọmọ yín bá fẹjọ́ ọmọ yín sùn yín ẹ̀yin náà mọ tó tọ́ ẹ mọ tí ò tọ́
ẹ bọ́mọ yín wí níbi tí ó tó dáa. Akíṣẹ́ rí orí ni gbogbo nǹkan. Ó lè jẹ́ pé ẹ̀yin ò lórí ọkọ àmọ́ wáyé bẹ́ẹ̀ obìnrin mi ò dáa tiwa gbogbo nǹkan ni ó fi dáa mọ́ Ọlọ́run ò kádàrá fún èyí tó kì í ṣe pé ìkẹ́ lọ́rọ̀ rẹ̀ bó ṣe kú Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ orí ni ó tọrọ bí ìsọkúsọ ni bí ìyá mi ẹlòmíì àkọ́kọ́ yóò lọ́kọ́ bẹ́ẹ̀ni ìyá mi á ní orílẹ̀-èdè ògì gúngún orílẹ̀-ẹ̀kọ́ òde bẹ́ẹ̀ni so ẹlẹ́dàá ẹlòmíì ò kọ́ pé á níwà tó dáa ní gbogbo nǹkan ní ṣùgbọ́n ẹlòmíì ó dórí ọkọ karùn-ún ó tó mọ̀ pé Ọlọ́run ò kọ́ ọmọ bẹ́ẹ̀ sì ni ẹlòmíì tẹ́wọ̀n wà láìtàláì pọnági kan ni ẹ̀rì ọkùnrin mọ̀ sùn sára ẹ̀ máa gbé tí òun ló ń lò fún ó ti lórí ọkùnrin òkúkú lóògùn orí ni 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 gbogbo nǹkan torí Ọlọ́run tọ́nà ń bá kálá gòkè wẹ̀ ẹ̀yin ò ní orí ọkọ ẹ fi ọmọ yín sílẹ̀ pọ́kọ ọmọ yín bá wá tó bá bá yín sọ pé ẹ wá fẹjọ́ ọmọ yín sùn ẹ bá ọmọ yín sọ̀rọ̀ pé wò ó fi tèmi sọ àríkọ́gbọ́n jókòó ń de fèjìmọ́lé ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni pàápàá jùlọ àwọn ọ̀yá wa tó ń sọ lálẹ́ ọjọ́ ò mọ ìtumọ̀ tọ́lọ̀ fi jẹ́ kí Ọlọ́run mọ̀ ọ̀rọ̀ wọn lọ́kàn fún àwọn bàbá wa. bẹ́ẹ̀ni àwọn mọ̀ pé torí ọmọ làwọn ṣe ń jìyà. ẹ wàá rí i pé gbogbo ìyà táwọn ìyá wa ti jẹ láyé ìgbà yẹn wọ́n wá ń jọrọ ẹ̀ ní ìsìn. bẹ́ẹ̀ni wọ́n jẹ́ o. ìdí nìyẹn ló jẹ́ pé wàláì kí bàbá tó jẹ owó bíi 50 pounds wá ń bì lọ́wọ́ ọmọ wàláì ìyá ti jẹ ó ti jẹ 200 ó ti jẹ 500 ìyà tí wọ́n ti jẹ ní ayé ìgbà yẹn náà bàbá wa ti kì í ẹgbẹ́ ó fìyà jẹ wọ́n náà so bí gbogbo bá ṣe gbàgbà ẹni torí ó wà nù bíbélì pé obìnrin gbọ́dọ̀ sọ̀bítà rẹ̀ fún ọkọ ẹ̀ gbọ́dọ̀ kó bọ̀wọ̀ fún ọkọ ẹ̀ tó sálẹ̀ ní. ó ṣe àwọn obìnrin ayé ìsìn wọn. ìyẹn ni ọ̀rọ̀ nù ìwé mímọ́ làwọn ìyá wa láyé ọjọ́ náà mú lò. wọ́n tẹ̀lé. ọ̀rọ̀ nù ìwé mímọ́ ni pé obìnrin gbọ́dọ̀ jọ̀wọ́ ara ẹ̀ fún ọkọ ẹ̀ nínú gbogbo ọ̀nà. lẹ́yìn ìgbà tó bá jọ̀wọ́ ara ẹ̀ yẹn tán torí gbogbo ìwọ̀sí tó lóríṣiríṣi nǹkan àwọn ọmọ yẹn ni ó wà mọ́ sanjọ́ fún wọn. ẹ rí i pé ìyá wa kí náà máa ń pè wá ọkọ mi o ọkọ mi o ọkọ mi o wọ́n ti gbà pé ọmọ àwọn lọ́kọ àwọn. ìgbọ́n láyé òde òní tí o gbé òkè bí eku mọ́ tí ẹyẹ òkè bí ẹyẹ mọ́ tí eku. gbogbo ẹ̀ ti dàrú pọ̀ mọ́ra wọn. àwa ẹ̀ náà là ń fà á ti rò pé bóyá ojú ti là. ojú ti là náà fún mi àbí kí wọ́n máa sọ fún mi wá lójú ti là. wọ́n ṣe lè ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe lè ṣe wá ṣùgbọ́n ẹ̀yin ìyá wa àwọn tá a ti ní ìrírí ayé àwa ni a máa fi gbọ́ àwọn ọmọ wọ̀nyí pé wá o báyìí o ìyá tèmi ló ṣe forí tì ní tó pẹ́ ní ọ̀dẹ̀ bàbá mi o kó tó di pé mi ò níyàwó fẹ́ yẹ mi ò bẹ̀rẹ̀ sí bí ẹ ìwọ náà forí tì o wá o bàbá mi náà ní sùúrù ni o àwọn ọkùnrin náà sùúrù wa pọ̀ ká tó mọ ọmọ ọlọ́mọ sínú ilé ọmọ ọlọ́mọ tí yóò bá dàgbà ká tó mọ oríṣi àìmọye bẹ́ẹ̀ ẹ̀kàn máa ń rò pọ̀ ọkùnrin àwọn ọmọ obìnrin náà tán burú bàbá náà ní sùúrù. bó ṣe wà ní líìkì ló wà ní ìgbàjà bí bàbá sọ lẹ́ẹ̀kan ẹ rí i pé kì í ṣe obìnrin nìkan ní máa ń ya àpọ́n o àbí ní máa ń ya tí ò níyàwó ọkùnrin bí wà sí pé wà láyé ọkùnrin bí o ti fẹ́ ìyàwó tó mẹ́jọ tí kankan ò bá gbénu lé. bẹ́ẹ̀ni ìwà ọkùnrin mi ọkùnrin mi ọkùnrin máa ń bá dé pé kì í ṣe obìnrin nìkan ni ò kì í níwà ọkùnrin náà kì í níwà. bẹ́ẹ̀ni ọkùnrin mi náà sì dáadáa pé kò ní lórí ìyàwó ọkàn náà kì í wọ́n fẹ́ yóò sì máa tọ́jú wọn gbogbo tọkùnrin yẹ kó ṣe ni yóò mọ̀ ṣe. yóò gbé mọ̀ ṣe ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n filẹ̀ náà ni. wọ́n filẹ̀ náà ni orí ni tó bá ti wá rọ́mọ tiẹ̀ tí wọ́n bá rí bẹ́ẹ̀ tó rọ́mọ ẹ̀ tó fẹ́ yàwó dákun gbogbo ọ̀nà tí ìgbésí ayé ọmọ rẹ tí ó fi yàtọ̀ dáadáa tí torí kò kù sẹ́ tó ń tẹ́ lọ́rùn kó mọ̀ sí ilé ọkọ tàbí kí ó mọ̀ níyàwó ńlé. ta ló dùn nínú kó o máa lọkọ àbí kó o máa níyàwó ńlé kọ́ lóhùn ó sọ wa ń bẹ̀. ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò láwùjọ wa náà ní ẹ̀tẹ́ sí lọ́wọ́lọ́wọ́ ní ìbílẹ̀ rédíò sáré kà wọ́n kó tó di pé àdàbọ̀ ní orí ètò. ẹ̀gbọ́n mi nù ó ní the main reason why divorce is more rampant nowadays is because both parties lack the knowledge and the will of God. Marriage is an institution that's supposed to be meant to stand forever. Both sides should
to stand forever. Okay, both sides should have good understanding, such as tolerance, endurance. Couples shouldn't expose their inner matters to anyone. Ẹ ṣeun ẹ̀gbọ́n mi. ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ ṣe ti di darapọ̀ máa ní orí ètò akínyí o baseman Kunle akíyẹ òṣègùn Ayéṣọlá Alámẹ̀dà láti Nàìjíríà náà ni òṣègùn káàbọ̀ sí orí ètò Tony Wahab káàbọ̀ sí orí ètò ẹ̀yàfin Podium Aboyade Cole àwọn náà dàpọ̀ wọn ní orí ètò káàbọ̀ sí orí ètò ẹ ṣeun gan ẹ̀yàfin Podium Aboyade Cole pèdèpèdè ni àwọn náà nílé iṣẹ́ àgbóhùnsí afẹ́fẹ́ ẹ ṣeun gan àní ara alágbára lẹ́dùnmáre agbóhùn fàájì òpin ọ̀sẹ̀ Adémọ́lá dáhùn sí Paul àwọn náà dàpọ̀ wọn ní orí ètò ọmọọba Oníkòyí ẹ ṣeun gan àwọn náà dàpọ̀ wọn ní orí ètò Abdulrahim ẹ ṣeun gan àwọn náà dàpọ̀ wọn ní orí ètò àdúpẹ́ ní ọwọ́ yín gẹ́gẹ́ bí a ṣe ń sọ torí pé kò ní jù báyìí lọ àsìkò àti lọ ní orí ètò fún ti tèmi kókó bẹ́ẹ̀ náà ni pé àrọ̀wá àwa òbí àwa iná lòbí bó o tí ì fẹ́yàwó sí bó o tí ì lọlé ọkọ ọjọ́ kan bọ̀ ìwọ náà ó dòbí àwa tá a bí wọn tó ọmọ wa sì kéré báyìí nísìn táwọn òkú ọmọ gan ọmọ ọdún mẹ́ta àgbà gbàgbé láì kò sígbà tó mọ pẹ́ dàgbà ẹ wà lẹ́yìn kùlé sí tí wọn náà di ìyá ìyàwó tí wọn náà di ìyá tí wọn náà di ìyá ọkọ ṣùgbọ́n gbogbo tá à ń sọ yìí ẹjẹ́ àmúlò tó bá kàn wá ẹ̀yin tó ti kàn tẹ bá ń ṣe nǹkan tí ò dáa gbogbo nǹkan tá a mú àtàwọn èèyàn náà ń sọ wọ̀nyí ẹ túbẹ̀ ṣe ẹ jẹ́ kọ́ ọmọ yín ó fẹ̀dọ̀ lórí òróǹro ní ọkọ ẹ jẹ́ kí ọmọ yín ẹ jẹ́ ó gbádùn ìyàwó rẹ̀ ẹ jẹ́ ó gbádùn ìyàwó rẹ̀ ẹ dákun kí ni kí ìyá ọkọ tàbí ìyá ọkọ ló sábà máa ń ṣe bẹ́ẹ̀ ìyàwó ṣe bẹ̀ tí bọ́mọ ẹ ló fún lówó tó fi ṣe bẹ̀. ó ti ẹ̀yẹ ká máa bá àwọn ọ̀yọ́ ọkọ yẹn ó ti pọ̀ jù ìyàwó ọmọ ẹ ṣe ọbẹ̀ tí bọ́mọ ẹ ló fún lówó ẹ dẹ̀ rí pé àwọn ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ tọkọ bá fún wọn ní bí owó olúwa ń bì tọkọ bá fún wọn ní £50 aláì wọ́n lè fi £30 kún. bẹ́ẹ̀ ni ẹ̀yin ò sì ní mọ̀ ẹ̀yin ò sì ní mọ̀ owó ọkọ ló kó lẹ̀. ó sì jẹ́ Nàìjà ni ó lè jẹ́ bọ́kọ bá fún un ní ká pé 5,000 naira Nàìjà ìyàwó lè fi 3,000 kún tàbí kó ń gbọ́ fi 5,000 kún pé àti wọ́n jọ ń rọra wọn lọ́wọ́ ní tó fi ṣe bẹ̀ kínú ilé ó dùn kán gbádùn ara wọn. bó ṣe jọ ń ṣe nǹkan wọn kẹ́ ẹ tó dé nìyẹn ẹ mọ̀ ẹ ṣe wá dé tán tẹ́ wọ́n ya bẹ̀rẹ̀. ìwọ ìyá ọkọ ìyàwó á ṣe bẹ̀ kó fi tọkọ lọ́rùn ṣe bẹ́ẹ̀ ní ọlọ́bẹ̀ ló lọ́kọ. bẹ́ẹ̀ ni ó wá ṣe bẹ̀ kó fi tọkọ lọ́rùn tó wá lọ wo ẹran kò ní jẹ́mọ̀ mi ó ń sórí rẹ̀. Abadémiládé mo ti rí ibi tó jẹ́ pé ìyá ọkọ ó mú ẹran ó dì sí tọ́ílẹ̀tì olù ó mú lọ lú wọn ó lọ fún wọn bọ́ sẹ́yìn jí ẹran lílé ọmọ ẹ̀ ṣe pé ìkàlẹ́ nìyẹn. tẹ́yẹ̀ sí gbàjẹ́ òjò bẹ́ẹ̀ lọ àjẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí gbàjẹ́ bẹ́ẹ̀ àwọn ìyá àjẹ́ nìyẹn o nígbà bá di ẹran láti ilé ọmọ rẹ tó di lọ ìlú yín kẹ wá wò ó ṣe rí báyìí ẹ mọ̀ bóyá ìwọ̀n àmọ́ ṣèbá wà níyàwó lé àmọ́ ìgbà mi tó pé ìyàwó kan bẹ̀rẹ̀ ọbẹ̀ mọ̀ títàn lé àbálàbá àpò bóòlà ṣé ò ní bá wọ́n bá sì ṣe báyìí kò mọ̀ sí owó ìyàwó ṣùgbọ́n sọ́yọ́ bí ó mọ̀ pa wọ́n ní ọmọ wà mí. kò sì ní jẹ́ kébi ó pọ̀ ọmọ kò ní jẹ́ kébi ó pọ̀ ọkọ ò mọ̀ torí pé ò sí bẹ́ẹ̀ nígbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ àásebẹ̀ ó ṣe wá jẹ́ ṣé bí wàá mọ gbàdúrà fún ọ ni pé ọlọ́ọ̀bá dákun mọ́ jẹ̀bi okun ọmọ mi máa bọ̀ wọ́n láṣìírí ìgbésẹ̀ wọn mọ́ lọ mọ́jẹ̀ ṣé ó bọ́ mọ́ ọ lọ́wọ́ ṣé kó tán ẹ wàá dá wàhálà alẹ̀ ó ń sowó ọmọ mi báṣubàṣu kò dá mọ̀ ní ó ṣe kíní kankan tó oúnjẹ ní sí là á ní kọ́lé mi ẹ sọ fún mi tí owó tá a fi kọ́lé ṣé ìlú yàrá yàbí ṣé bó wọlé wà lọ́tọ̀ owó àwọn àti pé bá kọ́lé làbá ní jẹ mọ́ kò yé mi o pé bá lo mọ́tò làbá ní jẹ mọ́ kò yé mi o àbí ṣe ẹja na sùúrù sí ẹ̀dá kù èyí ìyá wa ẹ̀dá kù kí la ṣe àníwá àwọn àfáà ńláńlá àtàwọn pásítọ̀ ńláńlá á kó wọn jọ á bẹ̀rẹ̀ sí gbàdúrà lórí ìjọpọ̀ tìyàwó báyìí. ní tó ń ṣẹlẹ̀ ni pé gbogbo ẹ̀ náà kọ́ làdúrà ìwà wa náà ni ìwà wa ló ń fọ̀pọ̀lọpọ̀ wàhálà fúnra ara wa bá a ṣe ń sọ ìta bá fún un lò tí wọ́n bá mú lò tèmi náà mú lò ó ti tán. ayé ò dáa ìwọ ìyá ọkọ tó bá rọ́kọ ẹ̀ tó bá ń wà tí ò dáa sí ìyẹn bóyá torí yá bàbá rẹ̀ torí ẹ̀ bá àwọn ọmọ kọ̀ọ̀kan lára àwọn òbí wa bóyá bàbá rẹ̀ ìgbà tí bàbá tètè máa fà létí pé wá
bí bàbá ẹ̀ ṣe máa ń hùwà ní tí ò dáa ó máa ń fàdé pẹ̀lú ẹ̀ mú hùwà báyìí torí pé ọmọ tẹ́ ẹ mú wálé ó ti dọmọ yín bẹ́ẹ̀ náà ni nílé ìyàwó ọkọ ìyàwó ti di ọmọ àwọn òbí ìyàwó bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó wà ní ká gbégbé ayé rọrùn yóò dáa fún wa o àmín o ayé ò túbọ̀ mọ́ dáa ni kò ní bàjẹ́ o àmín o gbogbo etí ò dáa mẹ́ ọlọ́ọ̀bà yóò bá wí agbègbè ayé ìrọ̀rùn kínú ó dùn tínú ọmọ bá dùn lé ọkọ wàhálà ẹ̀yin òbí ìfọkànbalẹ̀ ẹ̀yin náà ìgbádùn lẹ́wà lórí tẹ̀ ń dọmọ yín sí wàhálà bínú ìyàwó ọmọ yín bá dùn ní ọ̀dọ̀ ọmọ yín ìdùnnú ẹ̀yin òbí ni bẹ́ẹ̀ ni ọkọ ó mú wá wàhálà ìyàwó mú wá ẹ wà máa jẹ̀gbádùn ìyàdínládé àìmọye kan mí tó yẹ pé ìyàwó ó máa ń ṣe fún àwọn òbí ọkọ tọkọ òdẹ nímọ̀ ọwọ́ tẹ ẹ bá nà sí ìyàwó ọmọ yín ni ó máa nà sí yín padà bẹ́ẹ̀ ni ọwọ́ tí ẹ̀yin òbí ìyàwó náà bá dẹ̀ nà sí ọkọ ọmọ yín ni torí pé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fi àwọn òbí ìyàwó ẹ̀ ṣeré bẹ́ẹ̀ ni o yes títí kọ́lọ̀ kó foríjì àwọn òbí ìyàwó mi títí wọ́n papòdà ni òun fi wọ́n ṣeré yes Ọlọ́run ó foríjì bàbá mi gan mo mọ ohun tí bàbá mi gbé ṣe àwọn òun fẹ́ àwọn torí pé ẹja bá ti fẹ́ obìnrin tọkùnrin bá ti fẹ́ àwọn òbí ẹ̀ náà ti di tẹni nìyà á fẹ́ wọn ni kódà ajá alé wọn gan wà nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà sì níyàwó náà ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ bàbá ọmọ àwọn ọmọ ẹ̀ ni ó gbọ́dọ̀ fẹ́ràn gbogbo àwọn ẹbí ẹ̀ wọ́n gbà tẹ́yìn ẹbí dẹ̀ máa ń ṣe rárá tẹ́ ẹ fẹ́ lé kó lé ọkọ ẹ̀ tẹ́ẹ̀ já àárín wọn àtọkọ ẹ̀ gún àwọn náà ní fẹ́ràn yín. ń bọ̀ bá lájá títí tó lè sọ gọ́gì ṣé kò ní yíjú padà ni. yóò padà bẹ́ẹ̀ ni ẹ dákun àbọ́níwáwí àbẹ́lẹ̀yìn ìwé ẹ dákun èèyàn wa à kí ìgbésí ayé wa ó lè dáa ní káwùjọ wa ó lè dáa ní ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹyẹ yóò dáa fún gbogbo wa torí tẹlẹmù àárín ogun wàhálà ilé wa ò ní dàrú gbogbo àwọn tí ilé wọn ń dàrú lọ́wọ́lọ́wọ́ ìgbà ló máa wọn tún ṣe o àwọn ọmọ wa ò ní síléyà ọmọ wa ò ní síléyà lápẹẹrẹ wọn ní gbé egun egungun ẹgbẹ́ wọn báyìí lọ́lọ́run ó fún wọn. àmín agbára Elédùmarè ẹ ṣe gbọ́n kò ní jù bá lọ ní orí ètò ní ti ní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ̀ àwọn tí ajẹ́ náà àkú àìbínú títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé ní orí ètò fún ẹ̀ńtẹ́ wà fún ìgbà àkọ́kọ́ gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí náà ni ètò ìmọ̀ wáyé a máa ń bẹ̀rẹ̀ láti aago 10:00 di aago 12 gbáko gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí lẹ́ni sátọ̀dẹ̀ ni ètò ìmọ̀ wáyé nílé iṣẹ́ wa ń bì ẹ lè wò wá ní orí Facebook bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí gbogbo ẹ̀yin tí ẹ bá wò ìbílẹ̀ rédíò wà lórí Facebook náà ẹ lè wà níbẹ̀ ẹ lè lọ sórí wẹ́bsáìtì wa www.ibileradio.com or lórí tuning.radio ẹ lè gbọ́ wa ń bẹ̀ kétékété ètò yìí ọjọ́ mẹ́jọ ni ẹ ń gbọ́ wa ní orí ètò àwọn nǹkan tá à ń mú wá náà nìyí tá à ń fi kọ́ra wa ní ẹ̀kọ́ ní orí ètò àfi ń dá wa lẹ́kọ̀ọ́ ni gbogbo àwọn náà à ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ ni àwa gan ti kọ́ èmi gan ti kọ́ lè nínú àti ń sọ ìmú ti kọ́. ẹ̀dá kan kì í ṣe pé a fi ń bá ẹnikẹ́ni ní gbogbo ilé tó ń dà lọ́wọ́ ọlọ́ọ̀bá bá tuntun àgbàlẹ̀ Elédùmarè àní rí ogun ìtúkà gbéyàwó mọ́ àgbàlẹ̀ Elédùmarè. Bátúndé lọ lẹ́nu mọ́ lọ yẹ̀rú ọkẹ́ ọlọ́fà mọ́jọ́lá lọ́nà máa fi sojú ọkọ̀ ọmọ àjàkadì kàtàkìtì lọ́pọ̀ títí ọjọ́ mẹ́rin tá a tún pàdé ní orí ètò òjì kọ́ńbẹ̀ lé nínú bí èyí bó fẹ́ náà kọ́. bẹ́ẹ̀ ni o. gbogbo ibi tá à ń lọ lé nìyí ànílà lọ dé o àmì o àmì à lọ láyọ̀ à bọ̀ láyọ̀ àpawó wálé o àpawó wálé àìlérò rẹ àpawó wálé àpawó wálé o èmi o ọwọ́ òde lónìí o àmì o gbogbo ibi tó ta bá lọ lé ní àní sì jẹ àní sì mú àgbà ìlẹ́nu máa rí ẹ ṣeun báyìí àdéhùn jù báyìí lọ ọmọ yín lọ nù Òfòrọlá ó dìgbà. ó dàbọ̀. Bàbá jíde o àyànfẹ́. Ẹ bá tún dé ló wà.